gbogbo ọ̀rọ̀ wa ẹ tún kó lọ padà sí ìlú èbò ẹ tún tó lọ ń yá owó títí ẹ tún yáwó títí World Bank tún sọ pé òun tún ní yá yín lówó mọ́ ẹ bẹ̀rù Ọlọ́run takumulai ṣé ìbáṣọ pé kò sí agbára níjọba mọ́ àjà bàbá Ọ̀ṣọ́fà ẹni kan gbé kókó jókòó sórí ẹ̀ tẹ́ni bá tó bá lọ́dún ẹ̀já jẹ́ pé kò sọ lọ́hùn. Hallelujah! Orúkọ mi ni Most Evangelist Tọ́pẹ́ ọmọ Ráfẹ̀ Padonu tí ẹ mọ̀ sí wòlíì ni wòlíì òtítọ́ wòlíì àgbáyé ni worldwide confam tí a wà ní nọ́mbà 35 Ògúntólú street ní ìlú Alágbàdo ní Abẹ́òkúta expressway ní Òjòkòrò. For you that you are come from airport or America or anywhere, the Batide Muritala airport. Ṣe bí pé lọ sọ́nà Ogun State ní Alágbàdo, ẹ̀bọ́lẹ̀ ní Ìjàyè Òjòkòrò ní off ṣọ́ọ̀ṣì Mọ́sẹ̀ Orímọ̀ládé popular no ẹgbẹ́ street tó wà lẹ́gbẹ̀ẹ́ lè máa tàn wá sísàlẹ̀ ibẹ̀ ló ń jẹ́ Ògúntólú nọ́mbà 35 ibẹ̀ lọ́wọ́ ti gbé ṣọlá lọ́wọ́ ti gbé ṣe ìyàtọ̀ lọ́wọ́ ti gbé ọ̀tún ọ̀yàn sílẹ̀ tó ti rí ìyàtọ̀ ti rọwọ́ Ọlọ́run tí a rọ tó ń jí tó ń dìde tó ń rìn tí a fọ́jú tó ròyìn ṣolúwa èyí tí aláìsàn tó rí mú lára dá mi ò lè sọ́tọ̀ kó má dàbí pé à ń purọ́ pápá wọ́n tún ti fún wa ní award wípé confam ajẹ́ #1 nínú gbogbo àwọn nínú gbogbo àwọn wòlíì èyí tí Yorùbá tòótọ́ tó ń gbé jáde àti gbogbo àwọn oníwèé ìròyìn káàkiri jáde gbogbo Nàìjíríà throughout both home and away. Èmi ni wọ́n tún wá fún ní àwọ́ọ̀dù ní ọdún yìí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àtẹ̀dúpẹ́ lọ́wọ́ Yorùbá Tòótọ́, adúpẹ́ lọ́wọ́ YouTube Yorùbá Tòótọ́, adúpẹ́ lọ́wọ́ TV present Yorùbá Tòótọ́ TV, adúpẹ́ lọ́wọ́ newspaper, àtúndúpẹ́ lọ́wọ́ ìwé fans wa tẹ̀wà ní home and away, àtúndúpẹ́ lọ́wọ́ gbogbo fáǹsì Yorùbá Tòótọ́. Bí ẹnìkan bá wà ládùúgbò tó bá ń ṣe àìsàn wọ́n máa ní pé wòlíì o ẹ̀wọ̀n àwọn sọ pé àwọn máa fẹ́ ẹni nọ́mbà wípé nínú Yorùbá Tòótọ́ náà ti rí gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ ka ọ̀rọ̀ wa nínú ìwé Yorùbá Tòótọ́ èyí tẹ́ ẹ̀ fún àwọn ènìyàn àwọn tó ta àfọ̀ní pé wòlíì olóòótọ́ ní tí wọ́n ti mọ̀ pé Yorùbá Tòótọ́ self kò kí ń jẹ èyà tó lọ́mọ nínú kò kí ń bá olóṣì onírọ̀ ẹlẹ́tàn kò kí n bá wọn ṣe rárá mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó lò mí èyí tó lò mí ló wà lópatì tó sọ mí di onírọ̀ nítorí pé tó bá jáde tó bá purọ́ fún ènìyàn wo pápápá wa sáré pé a máa sáré gbọ́ orúkọ ẹ sí social media wọ́n máa polongo orúkọ rẹ wọ́n máa pariwo olè mo dúpẹ́ pé orúkọ mi ò díbàjẹ́ mo tẹ̀ tó dúpẹ́ lọ́wọ́ àwọn tó promote mi mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ olóòtú mo dúpẹ́ lọ́wọ́ editor àti ya press àti ọkùnkúnlé àti àwọn tó wà lórí olùlọ́rí TV wọn mo gbogbo pátá mo dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ lóore lórúkọ Jésù ìṣọwọ́ yóò ní bàjẹ́ iléeṣẹ́ náà tẹ̀lé jóná máa gbèrú sí ìyanu àṣẹlẹ̀ ògo Ọlọ́run abuyọ ẹwà àwọn ọdún tó ṣẹ̀ fún wa ìyanu àṣẹlẹ̀ ògo Ọlọ́run abuyọ Jésù Olúwa wa. sọ pápá fún wọn tó bá mọ̀ lórí nǹkan tó ṣe fún wa ní àwọ́ọ̀dù yìí ìgbà tí a fẹ́ ṣe remember ọjọ́ mẹ́ta pépà ìwé ìròyìn Yorùbá Tòótọ́ ètò a fẹ́ ṣe àjọ̀dún ìkórè pépà ìwé ìròyìn tó jáde nínú oṣù karùn-ún ní second week a sọ ọ̀rọ̀ mẹ́ta pé nǹkan máa ṣẹlẹ̀ ó tẹ̀sẹ̀ wọ́n tẹ̀lé pé Tòótọ́ ló confam ìgbà àwọn bandits wọ́n ti ṣẹlẹ̀ wọ́n ti wà kọ́ àwọn ọmọ ní Ìbàdàn
ó tẹ̀lé bẹ́ẹ̀ èmi mọ́ sọ pé Ọlọ́run fi wọ̀n mi gbà tí wọ́n sọ pé kí n dárúkọ mi mọ́ sọ pé Ọlọ́run fi wọ̀n mi pé mo rárá àwọn Fúlàní àwọn Haúsá àwọn ọlọ́kadà wọ́n wọlé títí àtàwọn èèyàn kò pé ọ̀sẹ̀ kan ìṣẹ̀lẹ̀ tó ń wọlé tó ń kó ọmọ skul tó ń kó ọmọ skul mẹ́ta tó ọ̀dẹ̀ tí ń lọ gbà padà ṣùgbọ́n ẹ rántí wípé ọmọ ẹ tó ń dìbò fún òfúfọ́ gọ́vnà àbúrò ẹ rántí pé lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́gbà wọ́n tẹ̀ wọlé ẹ mo tún sọ pé mo rí ìṣẹ̀lẹ̀ kan tó máa ṣẹlẹ̀ sí ìdílé Ọ̀ṣọ́fà tó máa fún pé kọ́fí àdúrà ràn pásítọ̀ lọ́wọ́ ọmọ Ọ̀ṣọ́fà kan ẹlẹ́yìn ọmọ Ọ̀ṣọ́fà ìtí bàbá wa Àgbòsí tó fẹ́ tó wà nílùú Port Novo arábìnrin ẹ olókùn kọ́lọ́mbà mi tẹ́ sí afẹ́fẹ́ rere pẹ̀lú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kí má bàa fi àkókò ìṣòfò ẹ̀yin tẹ́tẹ́ ń kàwé ìròyìn Yorùbá tó tọ́ lórúkọ Jésù Ọlọ́run ní padà lẹ́yìn àbọ̀ Ọlọ́run àná Ọlọ́run á máa fọ̀ nínú ayé ìyanu àṣẹlẹ̀ ibi tẹ́tí ń rówó tẹ́tí ń ra pépà yìí ẹ̀yin tẹ́tẹ́ ń wà lórí YouTube ibi tẹ́tí ń rówó tẹ́tí ń ṣe dátà lórúkọ Jésù ẹ̀dá tó kì í dẹnu ẹ̀dá owó ní da ìyanu àṣẹlẹ̀ nínú ayé ìyanu àṣẹlẹ̀ I love you pẹ̀lú gbogbo àwọn tó fún wa ní award ìyanu àṣẹlẹ̀ nínú ayé yín o. Olóòtú ibi tí ọ̀rọ̀ Nàìjíríà gbèdé ṣe mọ̀ pé ìwọ̀nba ni mo gbọ́dọ̀ máa sọ ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ pápá ìtọ́nà fi ń wọ̀n mi nítorí pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ òun ló lé bàbá wa Bílẹ̀ Ọ̀ṣọ́fà kúrò ní àjẹsẹ́ nílùú Port Novo nítorí pé ó sọ pé òun rí pé ogun máa bẹ́lẹ̀ ìgbà tó ogun bẹ́lẹ̀ president ìgbà yẹn òun ni Kérékù wá sọ pé kọ́ lọ mú Ọ̀ṣọ́fà wá wípé definitely pé ó mọ̀ ń pa coup kó má dàbí pé àwọn tó wá ṣiṣẹ́ lọ́dọ̀ mi kó má dàbí pé àwọn olóṣèlú tí mo ṣiṣẹ́ fún kó má dàbí pé àwọn tó ń rí nọ́mbà mi lórí Yorùbá Tòótọ́ àti ti YouTube kó má dàbí pé àwọn olóṣèlú ọ̀nà sọ̀rọ̀ fún mi pé nǹkan báyìí náà fẹ́ ṣe nǹkan báyìí ló fẹ́ ṣẹlẹ̀ tẹ́mi wá sọ̀rọ̀ dúdú nítorí ẹ̀ pé tó bá tọrọ bá ti tó mẹ́wàá màá sọ méje bẹ́ẹ̀ nígbà tí àwọn lọ́wọ́ àtọwọ́ sọ pé kí n dárúkọ ṣùgbọ́n ilé ayé ta wà òun fẹ́ òótọ́ olóòótọ́ kò kí ń ní ẹni so nítorí àṣẹ máa sọ fún aláṣẹ máa sọ wọn bá díẹ̀ olóye ní òye ọ̀rọ̀ máa yé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà yìí gbogbo wa mọ̀ ìwọ náà mọ̀ pẹ̀lú ẹ tó ka Yorùbá Tòótọ́ pẹ̀lú ẹ tó rí mi wò lórí Yorùbá Tòótọ́ YouTube gbogbo yín mọ̀ wípé olè ìta kò lè dédé wá jalè nílé ìyẹn jẹ́ ẹni ẹlẹ́kejì ó ní wípé bí bọ́ọ̀lù bá jà nílé ó lọ́wọ́ ara lé nínú nítorí pé ara lé ló máa ń fa ara àtà ní information ẹni tó sì inú ilé kò lè mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé definitely pé àwọn alábọ̀dé ó ń bẹ ní agbègbè ó ń bẹ̀bẹ̀ lórílẹ̀‐èdè ó ń bẹ̀bẹ̀ nínú àwọn olóṣèlú bàbá jẹ́ kí n sọ̀rọ̀ kan fún nípa ọ̀rọ̀ olóṣèlú ìtò tójú sí mi ókè ká pé ní irú agbègbè mẹ́ràn yìí sì ṣe mọ̀ pé tó bá fẹ́ ṣe kánsílọ̀ ṣèbí èèyàn tó wà ní agbègbè mẹ́ràn ló yẹ kó fa youth kan dìde pé ó yá ìwọ ṣe aṣojú olómọ ibi tó kù sí ibi tó kù sí for your information ìgbà tó ń ṣe ìdìbò kánsẹ́lọ̀ tó lọ yìí o èèyàn tí a mọ̀ rí ní mẹ́rin rárá ó ti dìbò pé ẹni ọmọ ìfẹ́ ní àfíìsì ó wà ní mẹ́rin road ọ̀nàwó ìsọ́kè pé òun ló wọlé o tó ti jubilate níbi bí apalẹ̀ tó wà wájú ọ̀dọ̀ wa ìgbà tí ilẹ̀ máa fi mọ́ kò pé 12 hours bá ṣe sọ pé ẹni ẹ̀kọ́ lé àṣẹ wá láti òkè ẹlòmíì olóńgbé wa tó fẹ́ ṣe kánsẹ́lọ̀ ní agbègbè wa ọ̀gẹ̀dẹ̀ gbà bàjẹ́
alo sọ pé ó ń pọ́n ara adìẹ bà lókun ara òrokùn ara òru adìẹ. So ó yẹ kí àwọn ọ̀dọ́ ká máa wo pa ẹsẹ̀ àwọn tó wà lókè ká lè ṣe òdodo ṣùgbọ́n àwọn tó wà lókè wọn ò ṣe òdodo pẹ̀lú aráàlú. Ok, àwọn òyìnbó wọ́n ti kó wa ní ẹrú, wọ́n ti kó wúrà fàdákà wọ́n ti kó lọ. Ìgbà tó kó lọ tó tẹ́ wọn lọ́rùn kó má bàa pè wọ́n ní onílé níwọ̀ bìà wọ́n kó àwọn bàbá wa wọ́n kó lẹ́rú wọ́n fi wọ́n ṣòwò ẹrú wọ́n fi wọ́n dídì develop ìlú wọn wọ́n fi wọ́n ṣe fọ́ọ̀mà. Ṣé bí ìlú Amẹ́ríkà ṣe rí? Ṣé bẹ́ẹ̀ ni Nàìjíríà ṣe rí? Ṣé bẹ́ẹ̀ ni Atlanta ṣe rí? Ṣé bẹ́ẹ̀ ni Nàìjíríà ṣiṣẹ́ rí? Ìgbà tó ti kó tó ti tẹ́ wọn lọ́rùn kó má bà dàbí pé wọ́n bìà. Ok, wọ́n wá fa ẹnì kankan dìde pé ok kẹ́ni ẹ̀ kó jẹ́ olórí ní Nàìjíríà. Àwọn tó tún jẹ́ olórí gọ̀ọ́sẹ̀f àwọn náà tún bẹ̀rẹ̀ wọn lẹ́sẹ̀ àwọn náà tó bẹ̀rẹ̀ wọn lẹ́sẹ̀. Ok, ẹ wọ nǹkan tó ṣe fún Awólọ́wọ̀ ẹ gbé bàbá Ìkẹ́nnẹ́ bọ́ ṣe tiraka bọ́ ṣe gbìyànjú ọ̀nà kan wà ní ọ̀nà ìyànà Ìyẹ́sí Ìgùsì. So Awólọ́wọ̀ lọ ṣe ojú ọ̀nà yẹn láti gbà yẹn títí dé ní kábà dọ̀nà Ìgùsì yẹn títí yẹn ṣì wà ń bẹ̀ kò jẹ́ kò rú. Ok, lọ́wọ́ títí tán ṣe fún wa tí gómìnà kan bá sọ pé ò ṣe títí ọdún mẹ́rin tó bá máa fẹ́ okúrò ń bẹ̀ títí yẹn àti tẹ̀ ibẹ̀ fọdún mẹ́rin ò ti ní pé títí àti máa jẹ. Gbogbo ọ̀rọ̀ wa ẹ tún kó lọ padà síṣẹ́ ìlú òyìnbó ẹ tún tó lọ ń yá owó títí ẹ tún yáwó títí World Bank tún sọ pé òun tún ní yá yín lówó mọ́. Ẹ bẹ̀rù Ọlọ́run takumulai ẹ bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run ni olóṣè kókó ìbẹ̀rù Ọlọ́run ò ní ìpìlẹ̀ ṣọgbọ́n bí ẹ̀dá bá bẹ̀rù Ọlọ́run kò ní wò pé òun fẹ́ ti ọmọ yẹ sẹ́nu ọ̀fìn nítorí pé bó bá fọmọ yẹ dìde ọmọ yẹ tí wọ́n bá kú tán ó lè ràn ọmọ ẹ lọ́wọ́ ó lè ràn ọmọ ẹ lọ́wọ́ ṣùgbọ́n àwọn olóṣèlú ta ní ọ̀ ní bẹ̀rù Ọlọ́run pàpà láti bí síbẹ̀ yẹn bàbá mi mo yó mi ò mọ̀ bí ẹbí ń pa ọmọ bí ẹbí ń pa ọmọ ìyá lápẹ̀ nìkan. Ok, ẹ wo ọ̀gbẹ́ni kan tó ń ṣe sìmẹ́ǹtì mo forúkọ bọ̀ láṣìírí every day every hours every 3 months ló ń bá wa increase sìmẹ́ǹtì. Èló ló ta sìmẹ́ǹtì ní onílẹ̀ Ghana wọ́n kó sìmẹ́ǹtì kúrò ní Nàìjíríà wọ́n ń gbẹ́lẹ̀ Nàìjíríà wọ́n ń gbogbo alẹ́ Nàìjíríà wọ́n kó lọ sí Ghana wọ́n ta sìmẹ́ǹtì ní Ghana ní onílẹ̀ 35 ìgbà tí sìmẹ́ǹtì di 11,000 onímọ̀ ń gbá pé kíkẹ́ di 4,000 bẹ́ẹ̀. ẹ wo owó kan náà ní òun ní Ghana Côte d'Ivoire Togo Benin about seven Africa no seven. Ẹ mọ owó náírà ẹ fi compare ẹni owó all over the world owó náírà lọ yẹyẹ jù kàkà bá wa ṣe economics wa ẹ ṣe everyday lẹ fi ń yàwó wọ́n tẹ̀ tí ń gbẹ́kòtò yín lẹ̀ sílẹ̀ ẹ rántí àtúbọ̀tán ó lọ fẹ́ lẹ́rí gbà. Ok, wọ́n fi mí ṣe olórí ìjọ ń sìn ṣé mi ò lè pàṣẹ mi ò lè ṣe kan tó wù mí ni tí máa jẹ́ olórí ìjọ mo gbọ́dọ̀ pàṣẹ pé ó yá oníbodè ó yá gbólẹ́nọ̀nà ó yá akọrin tó bá mi behave máa yọ kúrò nítorí pé ó lè bàṣẹ ìran dídé ìran mi jẹ́ nítorí ẹnìkan nítorí pé ọ̀la tó ń bọ̀ ṣebí Abẹ́lẹ̀ ò jẹ pírẹ́sẹ̀tì àrípàtókó ọ̀kẹ́lẹ́ ò jẹ pírẹ́sẹ̀tì àrípàtókó ipa tẹ̀yìn tẹ̀yìn jẹ pírẹ́sẹ̀tì ipa lẹ́yìn kó kí la lè sọ lẹ́yìn wọ́ ọ̀la wípé ẹ ṣe gbogbo ọ̀rọ̀ Nàìjíríà. Ok, ọ̀n wọ epo ní Nàìjíríà ẹ sọ pé nítorí pé Amẹ́ríkà àti Iraq ń jà owó epo ẹ̀yìn kìrìsẹ̀ kó tó di pé ẹ dé pírẹ́sẹ̀tì ó ní ètò ta lítà epo kò wọ́ 200 ẹni ká fọkànbalẹ̀
epo sì ó ti lọ bí bẹ́ẹ̀ ro 15 gas tá fíìlì ní oní 150 kó tó di pé débẹ̀ gas sì ó ti tètè wọ 2000 plus èyí iṣẹ́ kò sí iṣẹ́ fún ọ̀dọ́ èyí ojú ọ̀nà ò da kí la lè sọ pé fi wúlò fún wa kí la lè sọ pé a jẹ nínú ọ̀rọ̀ òun ta ní Nàìjíríà àwọn kan wà nílẹ̀ náà ti bẹ̀rẹ̀ ọ̀hún wa gòdù ọ̀hún di ọlọ́wọ́ àwọn tó ń ṣe àgbẹ̀ àwọn mọ́là ó lé okó ní ilẹ̀ wọn ó lé okó nílé wọn wọn lè ṣe àgbẹ̀ wọn lè kó nǹkan àgbẹ̀ lọ sí ọjà kí okó ń jèrè oko àwọn nọ́ọ̀tì kan ló máa wá láti ọ̀nà dídì iye tó bá ti tẹ dèmáàdì pé wọ́n fẹ́ ta àpẹẹrẹ tìmátì náà máa tà mílíọ̀nù lọ́tà ń gbélé tábà bí ó lérè àwọn sọ pé wọ́n máa sanwó ọlọ́pàá wọ́n máa sanwó epo ilẹ̀ pọ̀ ní ilẹ̀ wa ṣebí orin ilẹ̀ wa ni pé ọ̀nà ẹni kò ṣiṣẹ́ á máa jalè ṣebí iṣẹ́ àgbẹ̀ oníṣẹ́ ilẹ̀ wa àwọn ọ̀dọ́ àwọn náà ìgbà tí ò sí ẹ tó máa empower wọn tó bá jẹ́ wípé wọ́n máa empower wọn bí àwọn gómìnà kan ní Sokoto Kano bá ṣe empower ọmọ wọn ò ní máa mú òkúládùnà ò ní máa mú ọmọ igbó ò ní máa fa okodin ṣàbọ̀pọ̀ owó tó bá dilẹ̀ ó lè ṣù yálò ó kì í ṣe mí sì tí mo rí pé ìjọba àpapọ̀ wọ́n ti gbé tẹ́mínà lé mi lọ́wọ́ tí mo dàgbọ́ pé gbọ́dọ̀ dá owó ẹ̀ padà bí màá ṣe èrè oko tí màá dèrè oko ni màá wá nànà alẹ́ nínú tẹ́mínà màá wá mọ́tò òmùmọ́tò bọ́ọ̀lù kájà kan bí ọ ní 5 million alẹ́ tí màá là àgbàdo ó ní 1 million tí mo pe katakata kó bá mi ṣe ọ̀gbìnlẹ̀ ó ti mọ wá pákí mi ò ní fowó ra pákí agege ṣe lọ kó tó pé oṣù mẹ́fà èrò kan ti dé tí máa ń gbàdo láàrin oṣù mẹ́ta gbàdo bí a ti ṣe dé èyí tó bá ṣiṣẹ́ tà tó bá gbẹ ọmọ asa ọmọ afẹ́fẹ́ ṣọ́ọ̀gì oríṣiríṣi pákí ọmọ ayọ̀ funfun bẹ́ẹ̀ ṣe bí iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ kòkó òun náà babaláko bàbá wa ń ṣe láyé ìgbàanì ọ̀tẹ̀ káàbámọ̀ nídìí ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tí a gbé síbẹ̀ kẹ́ bá wa ṣe òṣèlú gọ́vùnà wa sẹ́nitọ̀ wa ọ̀nàrẹ́bù wa gbogbo yín tẹ́ wà nẹ́nẹ́lẹ̀ Yorùbá gbogbo pátápátá onímọ̀kọ́pọ̀ gbogbo ilẹ̀ wa useless. tẹ́ bá ti ń wo dábàá ti ń wo ọmọ tó bá fọmọ lọ́wọ́ sókè àgbà náà lè padà jèrè ọmọ náà tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni àwọn gómìnà nílẹ̀ Haúsá tó pé bẹ́ẹ̀ náà ṣe sí ọmọ wọn ni ọ̀ ní sọ̀rọ̀ fọfá ọmọ pé kọ́mọ kó gbọ́ràn sí wọn lẹ́nu. Okay, for example mo rántí àgbàdá fẹ́ ṣe àjọ̀dún ìta ṣe kọjá yìí a lọ sí ọ̀nà Abẹ́òkúta ní Randa àwa máa lò ní 500 ààrí àtúnjú ẹ̀bì kan fún wa a tún lọ síbẹ̀ ààrí wọn sọ pọ̀nà ẹ̀bẹ̀ ẹja sọ́nà Ìbàdàn àbámọ́rí lọ́nà odidi hours la fi fẹ́fẹ́ rìn kó tó àdìpẹ́ adé ọ̀nà bẹ́gà táwọn fẹ́ wá rí màálù ló tààrí kólúbà ọmọ màálù a tún bẹ̀ wọ́n sí pé ẹjọ́ 500 lọ́wọ́ wa ìyẹn ní rárá ibi tá a ti ń press títí ẹ̀rọ pé òkè ká fi 200 ti kọjá 700 ibi tí àwọn Yorùbá kan ibi tí wọ́n ti tẹ àkókò àwọn á ní pé màálù ló ẹ̀rọ gan àwọn fẹ́ rà kíní kan ibi tí Haúsá ti tẹ sọ fún àwọn pé òkè màálù yìí ṣó fẹ́ gba màálù lọ mo fẹ́ lọ tà fún Yorùbá ni èyàn bá sọ pé òkè òun tẹ ẹ gbọ́ òun málẹ̀ bá sọ pé òkè ká sanwó kẹwọ́ málẹ̀ tí málẹ̀ bá sọ pé òun lákàdédè ọ̀ngbọ̀hún tí olórin wọn sọ ṣùgbọ́n àwa tá a jẹ́lẹ̀ Yorùbá
à ń jẹra wa lẹ́sẹ̀ à ń gbẹ́ kòtò títí ara wa à nífẹ̀ẹ́ ara wa Bíbélì tẹ̀ fi yé mi pé ìfẹ́ là kọjá òfin. ìfẹ́ tẹ̀ ní Ọlọ́run fi sọ Kùránì kalẹ̀ àlè tó bá jíjẹ́ ilẹ̀ Yorùbá tó bá ṣẹ bọ wà á jẹ́ mùsùlùmí wà á jẹ́ onígbàgbọ́ ìwà ìgbàgbọ́ yẹn dà lọ́wọ́ wa gbogbo wa láti kùnà láti ṣiṣẹ́ ẹ̀nà ògùn Ọlọ́run mọ̀ pé Ọlọ́run máa ṣojú àánú ẹ̀ wo orílẹ̀-èdè Ọlọ́run máa fà wá lọ sókè nítorí pé ṣókí ni ọ̀rọ̀ olódodo pẹ́tẹ́pẹ́tẹ́ tẹ̀lé ọ̀rọ̀ yìí ẹni tó bá tàbà kó bá wa fi ṣàtúnṣe àbẹ́ ẹnikẹ́ni wí ṣùgbọ́n àtúnṣe la fẹ́ Ọlọ́run á ràn olórí lọ́wọ́ á tún ràn àwọn òṣèlú wa lọ́wọ́ lórúkọ kọ̀ọ̀kan Jésù orílẹ̀-èdè máa da ogun oníwọ̀ ìlú yìí ogun òní kó wa ní pápámọ́ra ìyanu á ṣẹlẹ̀. bàbá lórí ọ̀rọ̀ bandit ẹ jẹ́ kí n sọ fún yín o olè jà mọ́ sọ́lẹ̀ kan kó nílé má mọ̀ sí lórí ọ̀rọ̀ bandit yìí bí Bọ́lá méjì tó bá dìde tó bá wá wọ̀rọ̀ kan fi ṣàdá a rí i pé àwọn tó ń tì má pa mọ́ wọn má ṣe kíní o a rí i pé omi máa tẹ̀yìn wù ìgbélẹ́nu nítorí pé ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín nítorí pé nǹkan tó ń ṣe rò pé ọwọ́ àwọn mímí ní tí ò mọ̀ ọ́ sí ni. báwo lèèyàn kan máa wá láti Nàìjíríà á wá ja Nàìjíríà ní ológun báwo lèèyàn kan máa wá láti Mali á wá ja Nàìjíríà lógun báwo lèèyàn kan tí ò lẹ́nu nílùú ẹ̀ á wá ja Nàìjíríà lógun ṣebí orílẹ̀-èdè Benin ní oṣù tó kọjá àwọn kan fẹ́ gba ìjọba lọ́wọ́ President Tano pàápàá láti Nàìjíríà bí wọ́n tẹ̀ dìde wọ́n tẹ̀ lọ gba ìjọba yẹn padà lọ́wọ́ Tano wọ́n gbẹ̀gbẹ̀ fún Tano. tẹ́bálì ìṣọwọ́ tí Nàìjíríà mi bá ṣe yìnbọn kọ́dà ní all over the world ó ń bẹ̀rù Nàìjíríà mi. kí ló wá dé káwá ń jẹ́ kí omi máa tẹ̀yìn ìgbín wọ gbogbo ìgbín wa lẹ́nu kí ló wá dé tá a ṣòtítọ́ kí ló dé táwa ṣòdodo bí Bọ́lá Ahmed tó bá múra tó bá dé àmúrẹ̀ tó bá ṣánjú ẹni ò bá dájú kò lè rúlu Nàìjíríà ẹni ò bá dájú gbọ́ òwe tó máa ń pa ni wọ́n ní igi tó bá tọ́ tó bá da kì í pẹ́nu gbó nítorí pé igi tó da tó bá ge á fi ṣe ṣíà á fi ṣe oríṣiríṣi igi tó da láyé máa ń wá tó máa jẹ́ ọ̀ṣàká kí Bọ́lá Ahmed Tinubu nítorí mọ̀ pé ó máa ń ka ìwé ìròyìn Yorùbá tó tọ́ everyday ló máa ń kó sórí tébù ẹ̀ ó dẹ̀ máa ń wo YouTube. ojú àfọ̀fọ̀ tó ń jàkadì lọ ń dálẹ̀ kó ṣe bí ọmọ kan ọmọ akín kì í ṣojo Ọlọ́run ló gbé síbẹ̀ kì í ṣe èèyàn kì í ṣe Haúsá kan kó tètè dídámú rẹ̀ tó bá máa fáyà wọn ok ìgbà tí bàbá mi Ọbásanjọ́ wà ń bẹ̀ táwọn kan òtútù mú àmì balẹ̀ kí a lọ́wọ́ dà àmì ó ní ó yẹ lọ fínísì Bayelsa àtọmọdé àtàgbà àti tẹ ẹranko tó wà ń bẹ̀ gbogbo ilẹ̀ náà fáyà dànù. President olùláti ọ̀dà tó bá mọ̀ pé àwọn ìjọba àwọn tó yẹ ká ẹ̀ tó bá mọ̀ pé ọ̀gbọ́n ti tiẹ̀ lọ sókè ọya command pàṣẹ látòkè kọ́ dà wọlé irú prime minister Israeli tó tẹ̀ gbọ́n kankan bá sọ̀rọ̀ kó fáyà wọn dànù jẹ́ kí wọ́n gbé àmì o
ó ń gbé ọlọ́pàá o ìròyìn kan tó jáde ní ìjẹta kan ni mo gbọ́ pé igbákejì ọlọ́pàá ó wà lọ́wọ́ ajínigbé. Meanwhile àwọn Haúsá ní kankan ló ń ṣe ajínigbé àfi tá bá tọrọ wa jẹ. Bí ọba lọ́wọ́ olóṣèlú òkè ẹ wo gbọgbà tó wọlé tó kọ ọmọ tó wà ní Ìbàdàn. Ṣé àwọn ọlọ́pàá ò sí ló ní ojú checkpoint ìgbà tá a máa sọ̀rọ̀ wọ́n sọ pé ọ̀nà inú igbó kan wà tó ń gbà ọ̀nà inú igbó táwa bá gbàbẹ̀ a máa ń rí àwọn ọlọ́pàá lórí ní ojú ọ̀nà àwọn ọlọ́dẹ wà lójú ọ̀nà kí la wá ń sọ. Ok ẹ ṣe rescue àbúrò tutọ́ dídé dùkú ẹ ṣiṣẹ́ mọ̀ pé inú ilé náà ló wà. Meanwhile wọ́n tẹ̀ ti kọ́ ọmọ ẹ ṣáájú àwọn yẹn. Bàbá ọwọ́ kìíní pàpà ó wà ń bẹ̀ ẹ mọ̀ pé òun kò kì í ṣe APC. Ṣùgbọ́n oníkálukú máa jèrè ṣọwọ́ ẹ̀. Ẹni tó bá jẹ́ olóṣèlú ẹ má làgàbù wọn ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ọmọlú tó máa wà nínú oòrùn tó máa wà nínú òjò tó máa tẹ̀ka fún yín àwọn ni ajímọ̀ àwọn ni gbọmọgbọmọ ń gbé nínú igbó lọ́ọ́rù kọ̀ọ̀kan dẹ́sùn tẹ̀tẹ̀ ìrànyìn ẹ máa jìyà kú ni kò sí bí ẹ ṣe lè ní owó tó ẹ máa tàn lé ẹ máa yàgbẹ́ sílé ara máa ní ikú ni ṣebí olùlọ́rí kan olùlọ́rí kan tó gbé ìjọba fún Abíọ́lá ṣẹ̀bọ́n náà dọ́kọ̀ sọ́ọ́rí ìjókòó ìjà tó máa jẹyìn ó máa dúdú ọtí yẹn lọ lágbára Ọlọ́run. Òkè ní tí wọ́n fẹ́ mi ṣe àkóso ìrìn ìjọ èèyàn kan máa wọlé àwa sọ pé òun fẹ́ kó ọmọ ìjọ mi lọ tó bá fi lè kó lọ á jẹ́ pé mo mọ̀ ń pẹ̀ ẹ bèbè lọ́wọ́ ẹ tó ṣojú yẹn ó mọ̀ ń pẹ̀ mi ò kàn fẹ́ dárúkọ ṣùgbọ́n ó mọ rẹ̀ ẹ mọ́ sọ fún mi pé ó mọ̀ nípẹ̀ tó bá mọ̀ ń pẹ̀ ìmájì ẹ tó dùgbò gọ́ọ̀nà kó tó di kọ́ lọ mu ó lọ kí ẹni ẹlé tíṣà tó ń gbé ó lọ kí ẹni ẹlé o kojú ọjọ́ kẹta lọ ó kẹta dìtẹ́tì ibi tó ń wà rescue ọmọ àti àbúrò ìyàwó ẹ rescue ẹ wálé ẹni èwo náà ẹ wo àwọn kọ̀ọ̀kan mi wà pé kò dìgbà tá a bá gbéra wá sí sínú ẹ̀mí kò dìgbà tá a bá rí fíṣàn kakọ̀ ṣe scientist Ọlọ́run wà pẹ̀lú adarí. Ẹ máa gbọ́ mi ẹ rò pé ẹnì kan ti ṣépè pé ẹnu Yorùbá ò ní kò tí ẹ bá rí akíkanjú bíi ti Sunday Igboho wà láǹṣàlàyé wọ́n ti kó àwọn ọmọ Odùduwà wọ́n ti kó wa lẹ́rú ṣé lílẹ̀ rí lẹ́yìn sọ bàbá ẹ lọ́wọ́ mo lọ sí orí òkè Agelu ní láṣẹ tí mo ti mọ lọ pé gbàdúmọ̀ lọ ní ojú ọ̀nà pípẹ́ òkòtò tó wà ní àárín títì pé mọ́tò mi ó ya ní ojú ọ̀nà Agelu yẹn tẹ́ bá débẹ̀ ẹ máa ti rí àwọn Fúlàní tó wà ń bẹ̀ kó tó di pé dé Agelu yẹn ẹ máa rí pé wọ́n ti gbalẹ̀ lọ wọ́n ti kọ́lé síbẹ̀ ẹ fẹ́ sọ fún mi ṣé lẹ́yìn ọ̀la ṣe ẹ fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wọn ni ṣùgbọ́n ọ̀dẹ̀ bí ẹnìkan nílẹ̀ Yorùbá kó lọ dánrú ẹ̀wò ní Kano ọ̀dẹ̀ bí ẹnìkan nílẹ̀ Yorùbá kó lọ dánrú ẹ̀wò ní ilẹ̀ Ìgbò nígbà tí mo ń ṣiṣẹ́ building construction
Igbo ọ̀hún talẹ̀ fún Yorùbá o à ń bèèrè pé ibo ló ti wá tó bá jẹ́ Yorùbá ọ̀hún ní talẹ̀ fún ẹ ṣùgbọ́n nílẹ̀ Yorùbá yìí àní olórí tó fẹ́ jà fún wa Sunday Igboho tó tún dìde ó ṣe bí àtẹ̀ní Ààrẹ Ọ̀nà Kakanfò iṣẹ́ òní Ààrẹ Ọ̀nà Kakanfò ó ṣe bí Ààrẹ Ọ̀nà Kakanfò ayé àtijọ́ ó ń gba ọmọ ẹ̀ ńlá ni ìgbà tó tún wọlé ó tún sọ wípé gbogbo bá dé o ṣé nìyí ẹ ṣèkẹ̀ ìgbà tó gbòde èyí tó lọ ṣèkẹ̀ tó fẹ́ dán gbàgbọ́ ẹ̀ wò ìgbà tó jáde tó bẹ̀ sí pa àwọn èèyàn wọ́n pa ẹ jẹ́ kó òun pa ọmọ ìyá òun ọmọ òun lẹ jẹ́ kó òun máa pa ẹ̀ ìgbà ẹni Ààrẹ Ọ̀nà aláwọ̀kọ́ ó wọlé. Ààrẹ Ọ̀nà tatúmọ̀ ní Adélá tó tún fẹ́ gbà wá kó lọ́wọ́ amúnisìn kó lọ́wọ́ ẹrú MKO ẹ̀yin Yorùbá náà àti ọba kan tó ti relé tó ń bẹ ó pẹ̀lú àwọn tó jọ kòlábò pẹ̀lú Abacha àti tètè Babangida pé nítorí owó tó ń gbé fún yín ọba àti ànọ́dà lónìí every story la mọ̀ ṣùgbọ́n wọn bá la lè sọ nítorí pé tàbá tún sọ̀kọ́ sí àtúntàǹtẹ̀ ṣe ẹ̀kọ́ mi ṣùgbọ́n èwo ni kárí òtítọ́ ọ̀rọ̀ kẹ́rù máa bà wá láti sọ tàbá tẹ̀sọ̀ òtítọ́ ọ̀rọ̀ a fi ń gba ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn wọ̀la a fi ń gba ọ̀run kúrò lọ́wọ́ ogun nísìnyí bí bàbá sọ pé yes ni bẹ́ẹ̀ wọ́n sábà sọ pé yes ni ṣùgbọ́n àwa Yorùbá gbogbo ìgbà tá pé ọmọ tàbí gbogbo property tí àwọn bàbá wọn filẹ̀ ọjọ́ ọ̀la wọ́n ti ń tà fún àwọn Haúsá wọ́n ti ń tà fún àwọn Ìgbò. Ọlọ́run má jẹ́ kí orísun Yorùbá Ọlọ́run má jẹ́ kó parun nítorí ọ̀rọ̀ àtẹnu. Ibo lẹ wá fẹ́ lọ tó fẹ́ gbà yín South Africa èyí tá lọ invest síbẹ̀ wọ́n ti lọ ọmọ wọn wálé wọ́n ti lọ wálé. Èròjà South Africa tó wà ní Nàìjíríà everyday náà increase owó DSTV. Nǹkan tí wá Nàìjíríà ṣe ITV gbà yẹn kókó exist. MTN ta tún lò Nàìjíríà kọ́ ló ní o South Africa ló ti wá o. Bó tẹ̀ jẹ́ pé ẹ̀ fi búrẹ́dì kó wa lọ ní ọ̀nà bẹ́bẹ̀ jẹ ẹ̀ fi wọ́n bojú. Ṣùgbọ́n ìṣèbí àwọn tó bá ṣàfihàn ọ́ní náà ni a máa fọ́ ọ́ní. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣòdodo nítorí pé àwa ń lọ gẹ́gẹ́ bí legacy. Àwọn délé Jíwá àwọn Awólọ́wọ̀ Múrítàlá àwọn dàlẹ́nì àwọn tó tọ́ ṣiṣẹ́ Olúwa láti Ayọ̀délé Babalọ́lá Mọ́sẹ̀ Orímọládé bàbá mi Bílẹ̀ Wọ̀ṣọ̀fà àwọn dàlẹ́nì TB Joshua ó pidán ó ń jẹ́ òyìn dìde ẹ̀ ń sọ pé èèyàn burúkú ni ṣùgbọ́n legacy tí Ọlọ́run ń lò mí throughout gba Yorùbá tó tọ́ àti ìwé ìròyìn Yorùbá tó tọ́ tó sọ pé ká kéde ìgbàlà fún ọmọ aráyé rèé tẹ́mi ò bá sọ tí mo bá ní òtítọ́ rọ̀ tí mo bá sọ á jẹ́ pé mo gbé. Ṣùgbọ́n Bíbélì sọ pé kí má bàa gbé kọ́ má bàa mi ta mí dànù lẹ́yìn wọ́ọ̀la wípé kóun wájú mi èmi ò kò mọ̀ rí kóun náà má bàa fọ̀ sí mi lẹ́yìn wọ́ọ̀la. I will know the truth. And let me say it. Gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ ka ẹ̀yin onílàkàyè tẹ́ ẹ̀ ka ìwé ìrọ̀rọ̀ Yorùbá tó tọ́ bẹ́ẹ̀ ṣe ń kà á máa yé yín. Ṣùgbọ́n wọn bá ní máa sọ gbogbo ọ̀rọ̀ kọ́ ni màá tún dé ìsàlẹ̀ kòkò. Ṣùgbọ́n tó bá di wọ́n tẹ́ bá pè mí màá sọ kúlẹ̀kúlẹ̀ gbogbo nǹkan tí mo mọ̀ ìtótọ́ ṣojú mi. ọmọ wa wà nínú igbó ẹ̀ẹ̀kan wálé nítorí pọ́n jọmọ tálákà kì í ṣọmọ olóṣèlú ẹ bẹ̀rù Ọlọ́run
Ọlọ́run alágbára máa bá adá orílẹ̀-èdè sí adá wa àwa Odùduwà adá wa sí lórúkọ Jésù. Mo tún gbàdúrà fún ọkùnkúnlé lọ́pẹ́lọpẹ́ àwọn náà tún gbé Yorùbá dìde tó jẹ́ ká sọ àṣà àti tèdè Yorùbá nù tó bá kìí ṣe pé àwọn àti Sunday Igboho ni ibo ni Yorùbá ò bá wà lẹ́nu nítorí pé wọ́n ti kó wa ní pápámọ́ra wọ́n ti fi búrẹ́dì wọ́n ti fi kó wa lọ́bẹ̀ jẹ Yorùbá ò lè sọ̀rọ̀ Sunday Igboho wà nílùú ẹ̀ kò lè dùn kò lè sọ̀rọ̀ wèrè kan wà nílẹ̀ Haúsá ó halẹ̀ mọ́ ẹ rántí pé wọ́n ṣerú ẹ̀ fún nígbà ayé president ètò tó kú kọjá yìí irú ẹ̀ lọ tún fẹ́ ṣe yìí ok ìgbà táwọn ẹ̀rọ ò lè sọ̀rọ̀ ẹ gbọ́rọ̀ Ọlọ́run ó sọ pé bẹ́ẹ̀ bá kọ́ bẹ́ẹ̀ bá sì mí ó ní pé mi agbókúta dìde ìgbà tí wọ́n wá gbé Sunday Igboho dìde ẹ̀pá lápàtì ẹ lọ operate ní ọgọ́jọ́ òru ẹ rí pa Ọlọ́run tún darí ẹ̀ wálé padà ẹ tún gbé bágọ́lè lórí Ọlọ́run tún pa ó tún jà fún ìlú ẹ̀ bẹ́ẹ̀ náà ni mo rí ọmọ Lálọ́mí òótọ́ ṣẹnu yànbọ̀yànbọ̀ tó ní pé igbó wà nínú láì kòkòkò léhùn ṣé ìgboro tó wà ní tìgbó ẹ̀ ṣé ṣíṣọ́ ló fẹ́ fi wé kínní. wọ́n bá máa sọ́ṣá tó bá tàkókò àsọ̀rọ̀ jáde ìyanu á ṣẹlẹ̀. olóòtú ẹ jẹ́ kí n sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín ẹ ti rí pírẹ́sẹ̀tì Tinubu tó wà níbẹ̀ yẹn ó kàn fi ṣe figure 8 ni o ó kàn fi tu Yorùbá lójú kó má dàbí pé Haúsá nìkan ló ń jẹ president ok kí ló mú Ìgbò tẹ́lẹ̀ jẹ́ kí Ìgbò náà kó lọ fún president ṣé Ìgbò kì í ṣe Nàìjíríà ni àbí bíbí ẹ̀ kí lọ ń wọ epo mbẹ́ àbí bíbí ẹ̀ kí n kó èrè epo wá ibẹ̀ ni àwọn kan wà nílẹ̀ Yorùbá yìí tó pé àjẹ nídìí ìbàjẹ́ ni tèmi mo sọ fún yín pé mo lọ ṣẹ́ fún òfìfà nìkan ètò lẹ́nu ní Nàìjíríà yìí tí mo gbọ́dọ̀ dárúkọ tí mo forúkọ bọ̀ aláṣìírí kó má dàbí pé táwọn náà bá wá ṣiṣẹ́ ní ọ̀dọ̀ mi èmi náà máa dárúkọ ìṣiṣẹ́ afẹ́fẹ́ nígbà yẹn Dangote ó ta sìmẹ́ntì ní 8,500 wọ́n wà nílé ẹni ẹ̀ mo wá ń ṣe iṣẹ́ ìràpadà fún ẹni yẹn ibi tí wọ́n ti wá já nǹkan lẹ̀ wọ́n ti gbé envelope wá pé wípé kán gbà wípé ẹni wọ́n bẹ̀ẹ̀ lọ́wọ́ pé kán bẹ̀rẹ̀ pé ta ló ràn wá ìbò ni wọ́n sọ pé Dangote wọ́n sọ pé wọ́n fẹ́ increase cement ìgbà náà fi sọ cement di 10,200 ìgbà mo fi wá bọ̀ wípé tó bá fẹ́ ṣe kọ̀ọ̀kan àwọn kan wà tó lè sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ti máa ń dín wọn lẹ́nu bí Bọ́lá Ahmed bọ́bá ṣe wà ń bẹ̀ yẹn tó bá take action jù wà láìtàláì wọ́n lè lù pa kọ́ sọ pé nǹkan mélòó ṣe so ìwọ̀n bá lòun náà lè take action ṣùgbọ́n àwa olóyè ká jà tó bá tàkòkò òfurufú àṣì ṣùgbọ́n kó mi má lọ tẹ ìwọ ìgbín wa lẹ́nu nítorí pé wọ́n ti yí ilẹ̀ Yorùbá ká wọ́n ti wà ní kọ́nẹ́kọ́nà gbogbo àwọn ọlọ́kadà yẹn gbogbo àwọn máàlà yẹn wọ́n ti mọ orúkọ street oníkálukú ok ẹ wo ìgbà ayé MKO 93 election ìgbà tó ń jà wípé tọ́jà tó ń ṣe riot ìgbà tó ń gbé ìjọba fún Abiola
àwọn youth tó wà nígbà yẹn àwọn bàbá tó wà nígbà yẹn tó ń jà nígbà yẹn ìgbà tó lọ òtí Sani Abacha tó di president Yorùbá wà lára àwọn tó wá ń wọlé tó ṣàyàn tó ṣàyàn balẹ̀ mẹ́ran ètò wà ní Ògùntolúwa yìí ó pẹ̀lú àwọn tí a kọ́ ń gbé lọ oyin bàbá yẹn ìgbà tẹ́ ìmọ̀ oyin bàbá yẹn lọ́rùn ìgbà tó wá rí pé ọ̀rí dé bàbá yẹn yẹn jẹ́ lọ́rùn ọ̀ ń gbé lọ ìgbà tó ń gbé lọ tọ́ṣọ bàbá yẹn tọ́nà kò pẹ́ ní ìgbà tó máa dá bàbá yẹn padà kò pẹ́ ní bàbá yẹn jáde kúrò ní ayé. So ní ọ̀rọ̀ ilẹ̀ yìí iṣẹ́ wà ìta lè ṣe níwọ̀n gbàgbá pé òkú ó ń dàlàyé níwọ̀n gbàgbá pé president bá di tó bá fẹ́ di president ó máa ń torí bọ ilé aládùá ó máa ń tọ́jú bọ ilé babaláwo ó máa ń tọ́jú bọ ọ̀dọ̀ àfà tọ́jà iṣẹ́ àdúrà tọ́jà ń débẹ̀ kí ni àdúrà ò lè ṣe ṣùgbọ́n àwọn aládùá òun ló yẹ ká parapọ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ nítorí pé bàbá wa Bílẹ̀ Wọ̀ṣọ̀fà ó fi yé wa wípé ìjọ mímọ́ ló wù ayé mọ́ ibi tó ti fẹ́ wù ayé mọ́ lélẹ́yìí o ẹ̀wù àwa ta jẹ́ wòlíì ta jẹ́ olùṣọ́ nínú ìjọ mímọ́ àwa ni ká dé ara wa lámùrè kó ní kálukú kó ní àpòyọ̀ ẹ wá dorí ìmọ́lẹ̀ méje ẹ dorí ẹ̀ kodò ẹ wá gbàdúrà gbígbín bá fẹnu kan yọ ó máa ń kú ni gbogbo àwọn tó wà nídìí yàmàyàmà rédèrèdè kọ́lọ̀ kó dà ọ́ lẹ́ẹ̀dẹ̀rù kó kú after 7 days ebi ẹnu kọ́lọ̀ ti máa fi ẹ̀mọ́ kí n sàmọ́ pé ìmọ́lẹ̀ wọ́n ti dorí ẹ̀ bọ inú ìjọ yẹn ibi ìdí náà ti máa mú iná sí kọ́lọ̀ kó fi oògùn ẹ̀yìn kó fi pa wọ́n nítorí pé Fáráò kò fẹ́ jẹ́ kọ́ ọmọ Ísírẹ́lì kò fẹ́ kọ́ ní ìsinmi ṣùgbọ́n Ọlọ́run fògùn ẹ̀yìn jà ó parọ́ ṣègbè sínú kò pupa kó bẹ̀rẹ̀ sí máa bára wọn jà kéde ara wọn kó má yẹ ara wọn. After 7 days kó wọ́n mú ọmọ yọ ẹ kó wọ́n fi wọ́n gbogbo àyíká kó fi wọ́n àdúgbò káwọn èèyàn kó máa tẹ̀ kó máa tẹ̀ kọjá á rí i pé ọwọ́ Ọlọ́run máa nọwọ́ sí orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tẹ́ bá lè gbọ́ bẹ́ bá lè ṣe inú mi ò bá dùn ayọ̀ mi ò bá kú mo dẹ̀ mọ̀ pé ìyanu máa ṣẹlẹ̀ nítorí pé irú agúmẹ̀tì yẹn ó wáyé ìgbà tó fẹ́ ṣe ìkórè ọmọdé ṣùgbọ́n mo béèrè lọ́wọ́ Ọlọ́run kí la lè ṣe Ọlọ́run ti fi ìṣùpá yẹn wọ̀n mi mo mọ̀ pé Ọlọ́run á tú orílẹ̀-èdè sílẹ̀ orílẹ̀-èdè máa gbà ìtura á gbọ̀mìnira nítorí pé orílẹ̀-èdè ò bá gbàmìnira a lè lọ ṣọ́ọ̀ṣì ẹ wo àwọn tó lọ ṣọ́ọ̀ṣì ní ìlú òkè ẹlẹ́ bó bá ṣe kó wọ́n wà lọ́wọ́ ajíjẹjẹ ni gbé wọ́n tó gbówó lọ bá wọn tó gbówó lọ bá wọn wọ́n tún pa àwọn tọ́tọ́ kó ṣọ́ọ̀ṣì wọ́n ti fi wọ́n lẹ̀ dè ní. gbogbo bá lè sí àdúrà ni Ọlọ́run la máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ mo mọ̀ pé Ọlọ́run máa intervene lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Ọlọ́run wọlá wípé àsinmi à ń gbàdúrà à ń ṣèṣọ́ lókè lórúkọ Jésù ìtura adébá orílẹ̀-èdè ṣùgbọ́n àwọn ò lè dá ṣe ẹ̀yin èèyàn ẹ̀yin jọmọ́ ẹ̀yin gbogbo ìjọmọ́ jákèjádò gbogbo àgbáyé ẹ̀yin múmù ní òdodo ẹ jẹ́ ká máa fa tẹ̀síù lọ́wọ́ táwọn ẹ má jẹ́ ká sùn ẹ jẹ́ ká fi àdúrà ran Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ ó tó fún ọmọ ẹni ò lè ṣe dídè bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì ẹ má ní ká wò wípé kò tẹ́ wa lọ́rùn ẹ má ní ká wò pé kò sọ ìlú dẹ̀rọ̀ fún wa ṣùgbọ́n tó bá sọ ìlú dẹ̀rọ̀ fún wa tó bá ń kówó sápò rẹ̀ ṣùgbọ́n àwa ní bírè ọmọ wa ní bírè gbogbo bá kó wa ní pápá mọ́ra ọmọ wa á yanjú ọmọ wa náà lè di president láìláì wọ́ ọ̀la ṣebí after 8 years sísìn alọ́jọ́ kò ṣáà lè ṣe president mọ́ ọmọ èmi àti rẹ̀ lè débẹ̀ ṣùgbọ́n bí ayé ọmọ èmi àti rẹ̀ tó bá rojú tó bá kàwé kò lè dé ipò yẹn
nítorí ẹ̀ jẹ́ ká fi àdúrà ran Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ ẹ má jẹ́ ká wò pé èèyàn burúkú ni nítorí ẹ̀ ní àṣejẹ àǹfààní bàbá Ọbásanjọ́ ìgbà tó débẹ̀ ó wò pé Yorùbá ó dìtẹ̀ mọ́ òun ọ̀n gbé òun débẹ̀ ó wò pé Haúsá ló dìbò fóun nítorí ẹ̀ ló ṣe ń ṣe nǹkan sílẹ̀ Haúsá nǹkan mélòó ni bàbá Ọbásanjọ́ tó ṣe sílẹ̀ Yorùbá ẹ má jẹ́ ká wo yẹn ẹ jẹ́ ká kó lápọ̀ ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín o ẹ̀yin onígbàgbọ́ ẹ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ it's not easy o ẹ tó lọ sí ìlú president ẹ tó dé láyà tàlàfíà ká kíkú oríire ni o ìyanu àṣẹlẹ̀ ògbólọ́ àbúyọ ọmọ tí mo sọ o Ọlọ́run ní fi wá sílẹ̀ Ọlọ́run ní fi orílẹ̀-èdè sílẹ̀ kò ní sí ìjà kò ní sí ìyàn lórúkọ Jésù ọkàn wa balẹ̀ o. Bàbá ìran tọ́nà fi wọ̀n mi níwájú ilẹ̀ àtọ́nà mi ò wá followers o mi ò dẹ̀ wá pé kí n sọ̀rọ̀ dúdú kẹ́ mọ̀ mí bẹ́ẹ̀ yóò bá mọ̀ mí àwọn tó mọ̀ mí ọmọ mi wọ́n tẹ̀ ń pè mí ọmọ wọn wà ní hospital à ń pè wọ́n à ń gbàdúrà fún ọ̀dà bá tún máa pẹ̀ lọ́jọ́ kejì ọ̀rọ̀ mẹ́rin ti rí ìmúláradá ìyẹn ti tó mi nítorí pé mi ò bá iṣẹ́ ọwọ́ bàbá mi Ráfẹ́ Padonu jẹ́ mi ò tẹ̀ bá ojú àwọn tó ń pọ́n mi lé nínú àwọn tó ń gbé mi jáde ní Yorùbá YouTube tẹ́ fi ń rí mi wò mi ò tẹ̀ bá ojú ọjà àwọn tó ń gbé mi jáde tẹ́ fi ń rí mi kà ní lọ́ọ̀rì ìwé ìròyìn Yorùbá Tòótọ́ ìyẹn tó mi orúkọ olè òyìnbó máa ń lé òyìnbó kì í lé owó máa tán èèyàn ló máa kù ìgbà tí orúkọ bàbá mi ò bàjẹ́ torúkọ tèmi náà ò tún bàjẹ́ definitely ọmọ mi náà àtúnṣe kí ni àtúnṣe takuntakun orúkọ tèmi náà kò tó níparun ìyanu Ọlọ́run máa ṣe ìran tọ́nà fi wọ̀n mi níwájú ilẹ̀ àti Ọlọ́run tó ń pè jẹ́ rírọ́ tí máa ń purọ́ kọ́lọ́run kó dájọ́ fún mi gbọ́ ìran tọ́nà fi wọ̀n mi báìbù lélẹ̀ tá máa ń ṣí lọ́jọ́ Sunday tá máa ń kà tètè ọmọ ènìyàn tá bá fi ka ẹ̀kọ́ kíkà kínní ìkejì tí máa purọ́ kí Ọlọ́run kó yí ohùn mi padà afẹ́fẹ́ mo wà yìí kí Ọlọ́run máa gbọ́ tèmi ṣùgbọ́n tí máa sọ títọ́ kọ́lọ́run kó gbọ́ ti tèmi alákọ̀ọ́kọ́ òun ni Àtíkù ẹ tó fẹ́ dìbò tó ti lé ìbò yẹn ṣùgbọ́n ẹ sọ fún wípé ẹ tó bá mọ̀ ẹ sọ fún pé kó lọ ṣe ìràpadà kó má bàa fi ẹ̀mí ẹ̀ ṣe tuntun nítorí wípé bí mo ṣe máa ń sọ tó máa ń rí bẹ́ẹ̀ náà lélẹ́yìí o nítorí wípé àwọn kan wá ẹ̀mí ẹ̀ láti gbà nítorí wípé ó ń dí àwọn kádínẹ̀tì kan lọ́wọ́ tó bá dẹ̀ máa ṣe ìràpadà yẹn ẹran màálù òní kò fi ṣe é pé ẹran màálù ẹran ayé ni tó bá yá tó bá tàkòkò ká fẹ́ ṣe ìkórè a máa sọ̀rọ̀ lórí ẹ̀ pé òtọ́ bá bèbè lérè pé kí ló dé tí tẹ̀lé máa fi pa màálù ẹran màálù ẹran ayé ni màálù ni kó rà kó tẹ̀ ra ẹ̀kọ́ àmọ́yé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ òní kó rà kọ́ tó bá jẹ́ pé àfa ló máa pè kọ́ bá fi fa ọ̀kan ka odidi Quran ẹran màálù ẹ̀ kó fi ṣe sàárà níwájú ilẹ̀ àtọ́lọ́run mi ò sọ yóò kẹlẹ̀ bá rí mi ká àwọn tó ń ka ìwé ìròyìn Yorùbá wọn fáṣí Yorùbá Tòótọ́ wọ́n ti pọ̀ jù wọ́n ti máa ń pè mí jù wọ́n ti máa ń gbẹ̀dọ̀ kápá ó ti sú mi kápá mi ò lè mo máa ń àgbà mẹ́ta máa ń pa ṣémi náà ló ń pè yìí mi ò wá followers o mi ò tẹ̀ wáwó lọ́wọ́ anybody ṣùgbọ́n òun tí mo gbọ́ Àtíkù tó ń lé gba pẹ́sẹ̀tì kó má bàa ṣubú lójijì kó má bàa kú ikú òjijì ẹni kó lọ ra màálù mi ò ní kó wá ṣe lọ́dọ̀ tèmi o lọ́dọ̀ àwọn àfà àbẹ́ àwọn pásítọ̀ iṣẹ́ wòlíì èdìdì wòlíì ni gbogbo ọ̀rọ̀ kọ́ là ń sọ níta ẹni èrò ẹlẹ́kejì tá a fi wọ̀n mí ibo báìbù lélẹ̀ mo fi gbárí mi mo sọ̀rọ̀ tó bá jẹ́ mọ̀sẹ̀lẹ̀ tó bá ti kọrí ẹ àmọ́ pé tọrọ ni mo fẹ́ sọ yìí bàbá tó bí mi lọ́mọ ó bá mi jà lójú òró nà mí pàpà mi ò tẹ̀ ní rí ìjà òkú ọ̀run mi ò ní rí ìbáwí òkú ọ̀run ọ̀rọ̀ Ọlọ́run rán mi sí ebe dòtùmú mẹgánánà ohun òṣèlú o ìyá ẹ̀ ló wá gbé rẹ̀ ṣe pé kò kí ṣe mi ò ṣùgbọ́n Ọlọ́run bàbá mi Ráfẹ́ Padonu ó rán mi sí wípé kó ní ìmọ́lẹ̀ àdókù
ìmọ́lẹ̀ ọjọ́ ológo Sunday ẹ tó bá ń ka ìwé ìròyìn Yorùbá Tòótọ́ yìí ẹ mú péjì ẹ lọ fún òun tí bàbá mi tó fi wọ̀n mí lójú ran mi ò sọ ọ̀rọ̀ yóò mi fi kàn bí sẹ́ mi ò fẹ́ ní bí o mi ò sọ pé mo fi ń wá ojú rere ẹ̀ o ọ̀bùn sọ pé gbogbo nǹkan ni ọ̀bùn ò ní ṣùgbọ́n ohun tó ọ̀bùn ní ó tẹ́ ọ̀bùn lọ́rùn ohun tí bàbá mi ráfẹ̀ tó rán mi ó ní wípé ìmọ́lẹ̀ méje tó fi gbẹ́sìn ní ọjọ́ ológo tó bá ti jó dé àárín ẹ̀mí mọ́ ní pé kó ká ìmọ́lẹ̀ méjèèjì yẹn tó bá fi gbẹ́sìn lọ́jọ́ ológo kókó dání kọ́tọ̀ mi sì bẹ̀ tó bá tó máa di ọjọ́ ológo ìmí tó bá ìyẹn àjókù nìyẹn tó bá ti jó tó bá sọ fún pé àjókù ó ti mọ àjókù yẹn òyìn kí n ju kékeré báyìí lọ òyìn lè wọ àpò kó tún ká yẹn náà ó di méjì irun tó máa fi alákọ̀ọ́kọ́ ṣe ó ní wípé akọ alákọ̀ọ́kọ́ yẹn sínú keg a máa mú tó bá jí làárọ̀ a máa mú wípé ìràwọ̀ ẹ̀ àtọ̀káráyé ọlọ́run sọ fún bàbá mi sọ fún mi lójú ìran fi wọ̀n mi lójú ìran wípé òun máa gbéga ní àwọn olórin tó kọrin nílùú Nàìjíríà yìí bàbá mi sọ pé ọlọ́run sọ fún òun wípé òun máa gbéga kì í ṣe pé ó mọ orí kan kì í ṣe pé òun ẹ̀ dùn ṣùgbọ́n àánú lórí gbà ṣùgbọ́n àánú yẹn ọlọ́run sọ pé òun tó fẹ́ ṣojú àánú wò ọlọ́run sọ pé òun number one ẹ mọ̀ pé ìmọ́lẹ̀ méje ni òun méje ọ̀tọ̀ọ̀tọ̀ àrà méje ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà sọ pé òun fẹ́ fi dá ó máa ní iléeṣẹ́ ńlá tó máa mìlú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ẹlẹ́kejì ìpele méje tó pé orí afẹ́fẹ́ la wà. ìmọ́lẹ̀ ẹlẹ́kejì ò ní wípé ìmọ́lẹ̀ àjókù ẹ tó bá di Monday àmúkan sápò tó bẹ̀ láti pẹpẹ kékeré báyìí amúsápò tó bá fẹ́ jáde lọ ìyẹn wà lára rẹ̀ ọjọ́ kejì tó bá di Tuesday ìyẹn wà lára rẹ̀ tó bá di Wednesday wà lára rẹ̀ tó bá di Thursday ìyẹn ló máa ń wà láàrin wà lára rẹ̀ tó bá di Friday tó wà lápá báyìí tó àwọn amamọmọ dáadáa ní báyìí ààbò Olúwa tó ń ṣe kíni tó dájú kó wà lórí ẹ̀ lórúkọ Jésù ọ̀ ní fojú sunkún ẹ̀ ọ̀ ní fojú sunkún èmi náà ọ̀ ní fojú sunkún ọmọ mi tó bá jẹ́ ọmọ lógo gbogbo ọmọ mi ló jẹ́ ọmọ lógo gbogbo ọmọ yẹn tẹ́ ìkàwé ìròyìn náà ọmọ yín ló jẹ́ ọmọ lógo gbogbo ọmọ yín ọ̀ ní fojú sunkún ọ ìmọ́lẹ̀ àjókù Ọlọ́run máa tọ̀ fún gbogbo ọmọ yín àti ẹbẹ̀ lóṣùmù iṣẹ́ tọ́lọ́run rán mi nìyẹn torí pé bá máa sọ mi ò tẹ̀fẹ́ nípa fámìlì wọn ṣùgbọ́n tọ́lọ́run fi wọ̀n mi ẹ̀ tẹ́ bá kà á ẹ bá mi fi wọ̀n ìmọ́lẹ̀ àjókù Ọlọ́run máa tọ̀ fún kò tẹ̀ ní kú àṣerere ògo tó gbé wá sí láyé ìpín tó gbé wá láyé arógbó ẹ lò ìyanu àṣẹlẹ̀ kí tó wá sọ ìran yìí eléyìí kì í ṣe ìran o iṣẹ́ ni irú Sisi Quadri irú àìsàn tó pa nítorí pé nǹkan tí mo ṣe fẹ́ sọ ọ̀rọ̀ yìí lórí mo mọ̀ pé tó bá di dọ́rọ̀ Àtíkù ẹbẹ̀ mo mọ̀ pé àwọn èèyàn fẹ́ ṣe kínní mo fẹ́ fún yín ní iṣẹ́ àṣírí irú ikú tó pa gbogbo àìsàn kan náà máa ń gbé lọ sí hospital àìsàn tó bá ti jẹ́ àìsàn ayé ọ̀ ń gbé lọ sí hospital ọ̀ tẹ̀ ń gba abẹ́rẹ́ sí kọ́mọ̀ nǹkan tó pa Sisi Quadri sápẹ́ ìtẹ́ ike àti ẹ̀mọ̀ ó ní ewúro àti tọ̀ ìdí ẹ̀ tí ò bá lè tọ̀ ètò bá lè tọ̀ ní onílé ìṣẹ́jú anybody ló lè tọ̀ ẹ fi ìtọ̀ ẹ fi gbó ewúro yẹn ẹ gbó sínú òṣìṣẹ́ ẹnu abọ́ ẹ fún mu ó máa lọ tẹkàn ọmọ ológo tẹkàn useless tẹ jẹ́ kó wọnú kòtò tẹ bá yẹ tó bá ti ń pòfò ló ẹ ṣe kò jù bẹ́ẹ̀ lọ ewúro àti nǹkan tí àwọn babaláwo tó máa ń gba màálù tó máa ń gba ẹran tó máa ń gba owó rọ̀gìrì bá ayé ni o ẹ lọ mú màálù wá irọ́ ni iṣẹ́ yẹn bẹ́sì kò ní gbọ́ mọ́ kò ní gbọ́ ìyanu àṣẹlẹ̀ àrógùn àlò ọmọlógo ò ní kú
ìyanu á ṣẹlẹ̀. Number one ni wípé bí a bá wò ó ní òtítọ́ àti ní òdodo ṣé APC nìkan náà ṣayé fún ni bọ́n ṣe bẹ́ẹ̀ sí àwọn PDP lẹ́kọ̀ọ́ tó wá pé pásọ̀ nìkan ló rúùlù nísì òkè ẹ wá wo nǹkan tó ṣe lẹ́kọ̀ọ́ kí ni ṣe ATS Sanwó-Olú ó ṣe ATS ẹ tó sọ pé kí gbákejì kó tún lọ ṣé èèyàn ò ní ọwọ́ kìíní kan nínú mi ò ní kẹ́nìbọ̀dì má lọ ṣùgbọ́n bẹ́ẹ̀lẹ̀ bá jẹ lọ ẹ tún jẹ́ kí ìkejì náà kó tún jẹ lọ kí àwọn ìdílé mi kan tún jẹ lọ ṣé ọ̀rọ̀ mi ṣó yẹ yín ṣá nísìn ẹ tó bá jẹ gómìnà ẹ tó bá jẹ igbákejì gómìnà ó ní allowance àwọn kankan tó máa ní title sí ẹ tó dẹ̀ jẹ gómìnà at least owó oṣù wọn $50 million ṣùgbọ́n bí ìdílé mi náà bá tún jẹ ó ṣe òní tán nílẹ̀ onílẹ̀ Odùduwà kan tí mò ń sọ nìyẹn nínú ìdìbò ti Adeleke yẹn ṣe mọ̀ pé mo sọ fún pé kó múra pé ìpẹ́ ẹlẹ́kejì tó fẹ́ lọ yìí kó múra nítorí pé ẹni tí a fẹ́ nílùú tó ń dá orin ni o kó má dáwọ́ àdúrádó kó má tún dá ọwọ́ ìṣeré dúró nípòtò pé nǹkan tó mú jẹ gómìnà ó pẹ̀lú pé ó máa fún èèyàn nìkan òun ló tẹ̀ kó yọ òun ló ń kó ẹlẹ́dẹ̀ yọ kó má dáwọ́ fúnfún èèyàn nìkan dó kó má tẹ̀ dáwọ́ àdúrádó ọlọ́mọ àgbélékè nítorí pé ìgbà máa ń lékè omi at least ọdún mẹ́rin tó ṣe ní onílẹ̀ state yẹn Adeleke ó gbìyànjú náà ó ṣojú ọ̀nà ó ṣe many place ẹ máa rí pé ibi tẹ̀ ó wà láti ilẹ̀ àwọn tíṣà wọ́n gbé fídíò sí iwájú ọmọ kékeré kan wọ́n sọ pé kó máa bú gọ́vnà ní state ẹ̀ ó lójú àlọ́ ni kò lè dán rẹ̀ wò nílẹ̀ Lagos State á sọ pé kọ́ lọ sí skul ẹ̀ pa nìbàdàn gọ́vnà Ìbàdàn á sọ pé kọ́ wó skul ẹ̀ bolẹ̀ ṣùgbọ́n nǹkan táwọn sọ nípa wa tá a jẹ́ Yorùbá ni ẹ jẹ́ ká máa ṣe kí ni ẹ jẹ́ ká máa fẹ́ràn ara wa ìgbà tó ń ṣe ẹ jẹ́ kó ṣe lórúkọ Jésù ó máa borí nítorí pé ó ń dọdẹ o ẹ mọ̀ pé mo sọ nínú ìwé ìròyìn tó kọjá ìgbà tẹ́ bí mi léèrè nípa ẹ̀ ó ń dọdẹ ṣùgbọ́n Ọlọ́run máa gbé borí ìyanu á ṣẹlẹ̀ kó tẹ̀lé rẹ̀ lámùrè. tó bá ń kàwé Yorùbá ìwé ìròyìn Yorùbá tó tọ́ tó bá jẹ́ wo YouTube ẹ mọ̀ pé ẹbí mi léèrè nípa ẹ̀ tí mo sọ pé kó fura tí a mọ̀ pé mo sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ò lè lọ láìṣẹ kò dìgbà tí a bá sọ̀rọ̀ dúdú kò dìgbà tí nǹkan bá ṣẹlẹ̀ kó tó di pé àwa máa ń sọ̀rọ̀ àwa tí máa ń sọ kó tó di pé kí ni ẹ̀ ń ṣẹlẹ̀ kò dẹ̀ sí nǹkan tí a máa ń sọ tó kì í padà rí bẹ́ẹ̀. So Hamzat ṣe bí Akin alice tó o bá wọlé ní onítàì second time ni ó máa ṣọ̀fọ̀ ẹ̀ dákú ṣe bí Akin ikú kan ò ní ẹ pa àrùn kan kò ní ẹ kọlù Ọlọ́run wọlá ọmọ kéékèèké tó ń ṣàlù fún Ọlọ́run àpò ẹ̀ yọ nítorí pé ẹ mọ̀ pé nǹkan tẹ́ ẹ̀rù olóṣèlú ṣe máa ń bà mí pé ẹ máa rí right person lẹ̀ tẹ́ ẹ mọ̀ pé tó bá débẹ̀ á ran mẹ̀kúnnù lọ́wọ́ irú ìyẹn lẹ máa sọ di ọ̀tá aráàlú
irú yẹn lẹ máa jẹ́ kòtò sí ní onídìí. Ṣebí mo sọ̀rọ̀ olóṣèlú fún yín, olóṣèlú is a dirty game. Èèyàn tó wà ń bẹ̀ ṣe mọ̀ pé tẹ́lẹ̀ bá débẹ̀ ó máa ṣe o, ẹ máa lọ gbé ẹlòmíì wá. So òṣèlú, ọ̀jẹ̀lú, dirty game, Ọlọ́run á ràn wá lọ́wọ́, Ọlọ́run á bá wa mi di Hamzat mú, àbọ̀ Ọlọ́run á dájú lórí ẹ̀. Ṣùgbọ́n Ìbàdàn yẹn bàbá ìjà burúkú wà ń bẹ̀ o, nítorí pé ẹ mọ̀ pé PDP ni gómìnà tó wà ń bẹ̀, àkọọ̀dù òtẹ̀ ni Hamzat tó lọ. Àwọn ẹ mọ̀ pé ìdìbò primary election èyí tó dìbò kọjá ẹ mọ̀ pé wọ́n ti sọ èyí tó win, wọ́n tún gba owó lọ́wọ́ ẹnìkan, wọ́n tún kọ orúkọ ẹ̀ síbẹ̀. Ẹ mọ̀ pé èèyàn máa kọ́kọ́ lànà lọ fún primary election. Ok, èèyàn tẹ gba owó lọ́wọ́ ẹ̀ forúkọ ẹ̀ síbẹ̀ ẹ̀ tẹ̀ dìbò. Tó bá jẹ́ pé mi ni màá gbé gbogbo ọlọ́ sílé ẹjọ́, but ìyanu á ṣẹlẹ̀. Bàbá ẹni tí ọ̀n bá bí sínú ìṣẹ̀lẹ̀ kò lè ṣe iṣẹ́ ìṣẹ̀lẹ̀, a máa yàtọ̀ díẹ̀díẹ̀. Ẹni tó bá dẹ̀ bí sínú ìṣẹ̀lẹ̀ a máa bẹ̀rù ègún bàbá wa bílẹ̀ wọ ṣọfà, nítorí sọ pé òun ti gbéjọ ìkalẹ̀ o, ó ní èèyàn kan kò gbọdọ̀ fi kún ìlànà òun, ó ní pé ẹ tó bá fi kún ìlànà òun ó ní máa pín ilé àtọ̀nà ẹ àti ọ̀nà ẹni ẹ, ó ní pé ó máa pín sí méjì. Ṣé irú èmi tó bí sínú ìṣẹ̀lẹ̀ sí tí mo ti mọ̀ pé ègún ẹ wà ń bẹ tí bàbá ọ̀ṣọ̀fà tó ti gbégun le, ṣé màá jẹ́ kí wá gbẹ ègún lórí? Ṣé wọn dẹ́ sàn? Ẹ mọ̀ pé bí wọ́n ṣe ń ṣe ìṣẹ̀lẹ̀ nìsín kì í ṣe bẹ́ẹ̀ ni a ṣe ṣe tẹ́lẹ̀. Àwọn kọ́mìnì ti yàtọ̀. Irú ọmọ tí ò níṣẹ́ lọ́wọ́ wọ́n máa wọnú ìṣẹ̀lẹ̀. Pápá irú wọn pọ̀ ní YouTube. Ẹlòmíì fi Sùtánà kúrọ́. Mo rí ọ̀gbẹ́ni kan, ó dààmú rè, ó wọ Sùtánà fọkànlá, ó lọ, ó wá ń lago, ó wá ń sọ̀rọ̀ owó. Arákùnrin kan wá mú ní Ìbàdàn. Ó ní mo fẹ́ lọ́wọ́ ní last week. Ṣebí ó sọ fún ẹ pé òun gbọ́dọ̀ rí aṣọ lọ́wọ́ nínú rẹ̀ mọ́. Ó wá sọ pé kó kọrin Jerimọ́yámà, kó lè kọrin Jerimọ́yámà ẹ̀ dálẹ̀. Àmọ́yé àwọn tó pé wọ́n wọ inú tẹ̀lẹ́ tó ṣe wípé wọ́n wá jà wá lólè, wọ́n fi búrẹ́dì fún wa lọ́bẹ̀ jẹ ni. Olóòtú ẹni tí ó sọ pé òun ò ṣe ìkórè ọmọdé tó torí ẹ̀ tó fa ìdílé, ṣé nítorí pé òun ṣe ìkórè ọmọdé sí ṣọ́ọ́ ti dá ọmọ yẹn padà? Ẹ tó bá tún ṣe ìkórè ọmọdé, gbọ́n orin tó máa ń kọ ni, ó ní ẹ jẹ́ kọ́ ọmọdé kó wá o, ẹ jẹ́ kọ́ ọmọdé kó wá. Jòjòló ọmọ kékeré, jòjòló àwọn àyànfẹ́ Elédùmarè, ẹ jẹ́ kọ́ ọmọdé kó wá. Ẹ gbọ́ orin lásán, ẹ gbọ́ kan tí Bíbélì sọ ni, ẹ gbọ́ orí nǹkan tí Bíbélì tó fi kọ́bà ọmọdé. Ó ní pé bí ọ̀fà bóbó ṣe rí lọ́wọ́ alágbára. Bàbá bẹ́ẹ̀ ṣe wà yín tì kí ìbọn AK-47 kó wà lára yín, kẹ wá tó ọ̀tá bọ́bọ́ sára, kẹ wá máa lọ, ṣe máa bẹ̀rù Boko Haram kan, ṣe máa bẹ̀rù nǹkan sọ pé ọ̀yá tó bá pagò mọ́lẹ̀, tẹ bá yín ọ̀tá bọ́ nǹkan lásán ó ti gbẹ̀mí ẹ̀. Bẹ́ẹ̀ náà ni ọmọdé ṣe rí. Gbọ́ kan tí Jésù sọ nígbà ìwé ẹni. Ó ní tẹ bá na ọmọdé sí, tọ́ bá jà sí, tẹ bá nà wọ́n sí, ẹ jẹ́ kó tó ṣẹ́jú márùn-ún ọmọdé sí, á tó máa bá ara wọn ṣeré. Ṣùgbọ́n àgbàlagbà tẹ bá ṣe àgbàlagbà, orú ẹ̀ ó ṣùwà náà bọ́ ṣe máa lépa olúwẹ̀, bó ti fẹ́ fi májèlé sínú oúnjẹ pé èèyàn ló máa wá kiri. Torí ẹ̀ lọ́lọ́run ṣe nífẹ̀ẹ́ ọmọdé
ju àgbà lọ. So ìkúrò ọmọdé kì í ṣe pé a fẹ́ fi rí owó, a fẹ́ fi encourage ọmọ ẹ̀ kọ́ lè mọ̀ pé ẹ̀sìn tí à ń ṣe ẹ̀sìn tètè tọ́ dára ni a máa fi fẹ́ múnú ọdún. Áńgẹ́lì ọ̀nà á lè sọ̀kalẹ̀ àsìkò ìkúrò ọmọdé àgbọ̀n tí ò bá rọmọ bí àsìkò gba ẹni áńgẹ́lì máa ń sọ̀kalẹ̀ tó máa ń pín ọmọ fún àwọn aláìrọmọ bí oláwọn tí a ti ṣe wọn nínú oláwọn tí a ti mú ilé ọmọ tá a ti sópa ibẹ̀ lọ lẹ ọmọ máa ń sọ nínú wọn lórúkọ Jésù wà gbọ̀n tó ń wò mí àbí tó ń kàwé lórúkọ Jésù ọ̀lẹ ọmọ máa sọ nú ẹ ìyá tó bímọ tí ọmọ ò tí bímọ lórúkọ Jésù ọmọ ẹ á bímọ ológun á bímọ aláyọ̀ ọ̀lẹ ọmọ máa sọ nínú ẹ ìyanu á ṣẹlẹ̀. Bí ọ̀fà ṣe rí lọ́wọ́ alẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ọmọdé rì ní o sọ pé nǹkan ṣẹlẹ̀ nílùú ká sọ pé apá ìkórè ọmọdé tì mùmùní ọ̀pá dímọ̀tì o ọ̀pá pé kọ́ má lọ kírun tó bá rí bẹ́ẹ̀ a tún bá kékọ̀ọ́ Ọlọ́run ni ẹ rò pé ìmọ̀ yìí ibi tó yí sí fẹ́ lómi kọ̀ọ̀kan lọ́lọ́ sí ẹ̀rọ fẹ́ lómi ṣùgbọ́n ẹ tí wọ́n bí sínú ìjọ mímọ́ tó jẹ́ pọ̀ mọ̀jọ́mọ́ tó wá pé inú ìjọ mímọ́ lọ́ọ́ ti gba aṣọ Olúwa ó wọ̀ pé ìkórè ọmọdé ọ̀kìn ti ṣeré ẹ lè tilẹ̀kùn mọ́ ìkórè àgbà òkè sọ pé ẹ ṣe ìkórè àgbà òkè sọ pé ẹ fẹ́ fi ṣe ọpẹ́ o àbí ìkórè àgbà sì ẹni ṣáàmánù ìjọ ẹ máa kú ẹnì kan máa kú ẹ máa fẹ́ ṣe ìkórè ni ṣùgbọ́n ìkórè ọmọdé ẹ̀kọ́ la máa ṣe throughout all over the world Sunday ẹ̀kọ́ yẹn náà ni tó pè méjì ẹ̀kọ́ ẹ tó fẹ́ fi dọ̀mọ́ ẹ nínú wa sọ pé nítorí pé ọkọ ọmọ lọ sínú igbó wa ní kò ṣe ẹni kò fún díẹ̀ káàtó tó ìyanu náà àṣẹlẹ̀ nítorí Bíbélì sọ pé àwọn kan ó ní àwọn kan ṣègbé nítorí pé wọn kò ní mọ̀ Ọlọ́run á fún wọn ní ọgbọ́n àti òye ìyanu àṣẹlẹ̀ nítorí pé máa rí pé wọ́n jọ ń dájà ara wọn táwọn sọ pé wọ́n máa gbé wọn lọ sí kóòtù kò tó yẹn ìyanu àṣẹlẹ̀ nǹkan tó torí ẹ̀ ṣe náà Ọlọ́run á bá wa darí ọmọ ẹ padà wálé ìyanu àṣẹlẹ̀ láyé wa ògo Ọlọ́run á buyọ àárẹ̀ ànúgbà. olóòtú ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọ máa ń kọ́ ẹ̀kọ́ pé ẹni tó ní ní kò lè ní nǹkan kan ẹ mọ̀ pé ẹni tó bá lólúwa ṣàtò òtólúwa ló máa sìn ok ẹ rántí pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní òní ní ọdún kan sẹ́yìn ó dẹ̀ pé gbà yẹn ni ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí interview mi alàgbà ìṣẹ̀lẹ̀ náà ni tó fẹ́ ṣèkórè tí ó lọ jalè tí ètò àṣírí ẹ̀tútọ́ mu ní ọ̀nà ògbèsè tó ọjọ́ kàgbà pẹ̀pẹ̀ náà ni. ayé tàwa nísìnyí ìgbà tí bàbá ti wá bẹ̀rẹ̀ tẹ̀lẹ̀ ìjọ mímọ́ mario la máa ń lò ẹ̀fọn á jẹ dédé sí wa lára sickness tí dáàdì wa máa ń bá wa bọ́ jíjó tó o ní malaria ibà á jẹ́ kí lọ sí hospital wọ́n máa wá ewé akíntọ́lá wọ́n máa tì í wọ́n máa gbé síwájú wa báyìí wọ́n máa da aṣọ agbádá á ń dàbò wa báyìí òru ẹ̀ amúkongí àfiwẹ̀ pẹ̀lú ewé akíntọ́lá yẹn à ń ṣe àgbo ìgbẹ́pẹ tó ti pọ̀ èpo pẹnápù à ń bẹ àmàmú nínú mario làwọn àgbà tó yá ọbẹ̀ sí ní kan pákó ìgbà tí ó yá ìgbà tí ìgbàlódé làbẹ̀ sí ń lo block ẹ máa rí pé ṣẹlẹ̀ inú gbó ibi omi iná máa ń wà ìyẹn ni ṣẹlẹ̀ gidi tèmi mọ̀ tí mo gbọ́njú bá ṣùgbọ́n ṣẹlẹ̀ tó wà láyé òde sí ọmọ wà nínú ẹgbẹ́ awo wọ́n tó máa fi báìbù búra wọ́n máa ṣépè dádì mi máa sọ pé má dá wọn lóhùn ewé àlùfáàjà náà lò wọ́n sọ pé egún kan
egun kan ó wà ní ilẹ̀ Yorùbá tó bá ti jáde báyìí a máa ṣe pé onídàpẹ́ oníkọ́lé onírálẹ̀ wọ́n ní èpè tó ṣe àdúrà lò ewé àlùfáìdà ó wà lára nǹkan tó ń lò. láti mi sọ pé àbí ẹnìkan tó bá pìtì fún tó bá pé tó farẹ̀ ṣe pé kíkankíkan láti mi sọ pé ẹ má da irú àwọn yẹn lò ewé àlùfáìdà ló lò. bọ́ èmi dúpẹ́ lára bàbá tí mo ti jáde tí mo kẹ́kọ̀ọ́ lára wọn nítorí pé tó bá yẹ pé mi ò kẹ́kọ̀ọ́ lára wọn tó bá pé mo bá wo bí àwọn ọ̀dọ́ ọ̀sìn bọ́ ṣe ń ṣe tó fẹ́ sáré kọ́lé wọ́n fẹ́ sáré jẹ́yàn wọ́n fẹ́ sáré lo mọ́tò tí bàbá alákùnbàbá wọn ò lò. èmi náà ti lọ jọ èmi náà ti sáré lọ bá àwọn olùṣọ́kọ̀ pé ẹ̀jọ̀ bá mi ṣáájò nínú àjò ẹ̀ wọ́n máa mú mi wọnú ẹgbẹ́ awo wọ́n máa mú mi wọnú ẹgbẹ́ ògbóni ẹ máa rí àbẹ́ ọjọ́ tí a ti wá síbí ọjọ́ ọ̀la ti rí pé èmi àti olùṣọ́kan ẹ̀pàdé wọn bí wọ́n ṣe mítì àbí kíní kan mi ò ń ṣe nítorí pé mo mọ ìgbàkọ́ṣọ́ ẹ̀ mo tẹ̀ mọ̀ pé ayé náà ní ọ̀run nǹkan tó bá ṣe tó lè fi wọ̀n tó lè proud kí ló ń ṣe fún bàbá òṣà tí mo ṣe tí mo lè fi wọ̀n fáyé pé nǹkan báyìí ni mo ń ṣe kí ni mo ń ṣe fún. bó ti wà nǹkan tó tẹ̀ kọ́ tẹ̀ ni wípé ìgbà tí àwẹ̀ ó ti wà tipẹ́ kí n sọ ti tọ́ fún yín ní èlì nígbà ayé bàbá Bàdà ní àwọn kan ọ̀n takù bílẹ̀ wọ̀ṣọ̀fà Bàdà ó ń pẹ̀rẹ̀ ní pásítọ̀ ìgbẹ́lẹ́ rán Bàdà lọ sílùú òyìnbó nítorí ó ti wà ní àkọsílẹ̀ fún bàbá Ọ̀ṣọ́fà pé ikú tó máa kú ikú azet bàbá Ọ̀ṣọ́fà sọ pé òun ò lè lọ sí ìlú òyìnbó nítorí pé tó bá ní azet ọ̀nì rírò pé òun sí wálé ó dàpẹ́ tó ń bá kú òun mẹ́kọ oníkọ́gbọ́n lọ. bàbá bílẹ̀ Ọ̀ṣọ́fà ó wá gbé aṣọ sùtánà ó gbé fún Bàdà wípé tó bá ti dé ṣọ́ọ̀ṣì yẹn kó lọ ṣojú òun tó bá ti débẹ̀ kó tó bá tẹ débẹ̀ ẹ mọ̀ pé àga méjì tá a máa ní pẹpẹ kó gbé sùtánà ẹ síbi àga ẹ wípé ẹ̀mí òun ló wà ń bẹ̀ wípé kò sí gbogbo nǹkan tó máa béèrè wọ́n máa rí gbà ìgbà tí Bàdà ìgbà tó dé máa débẹ̀ ó gbé sùtánà ẹ ó gbé wọ̀ ó wá jókòó sórí àga ibi tó ti wá jókòó sórí àga ibi tí sùtánà ẹ ibi tó ti lẹ̀ mọ́ ní ara nìyẹn wọ́n gbé wálé láti ìlú òyìnbó wá sọ́dọ̀ bàbá Ọ̀ṣọ́fà ní Kétu ibẹ̀ ni bàbá Ọ̀ṣọ́fà ti gbàdúrà fún àti gbẹgbẹ yẹn oní àwọn kan ti dìde tọ́wọ́n ti dìde ẹ mọ̀ pé àwọn kan wà àríjẹ ní ìdìbàjẹ́ ni ẹ mọ̀ pé wọ́n ti mọ̀ pé Bàdà ìyẹn kàwé ó lọ yunifásitì ọmọ Abẹ́òkúta ni Ọ̀ṣọ́fà náà kàwé o ṣùgbọ́n primary 6 ní bàbá kà ọmọ Abẹ́òkúta náà ni o ṣùgbọ́n Bàdà àwọn kan wá kóra wọn ní campus bó ṣe wà ní èsì ẹ mọ̀ pé ọmọ Ọ̀ṣọ́fà ìyẹn ṣe pásítọ̀ àwọn kan náà ń ṣe pásítọ̀ ní Ẹlẹ́kọ̀ọ́ ọ̀tẹ̀ àwọn Bàdà yẹn náà àwọn náà dá Ẹlẹ́kọ̀ọ́ lẹ̀ náà àwọn kan wá wọ nínú ẹgbẹ́ àwọn pé ṣé miracle tí o ti bàbá Ọ̀ṣọ́fà ṣe àwọn náà máa ṣe gbogbo wọn nínú àwọn wọn wà ní campus àmọye irú wọn náà wà ní àdúgbò wa bí wá pé ìgbà tó ó kú tán gbogbo ṣọ́ọ̀ṣì wọn ni wọ́n tà hòtẹ́ẹ̀lì náà fi ń kọ́ńtì lápò ọlọ́wọ́ ọdún ni wọ́n tá mọ̀ wọ́n irú wọn kí ní ọjọ́ alẹ́
ṣùgbọ́n nínú ìjọ mímọ́ yìí tó bá wọ nínú ìjọ mímọ́ bàbá omi tí à ń fi kan ẹnu ọ̀nà tó bá bù sára báyìí bí ogun bá wà lára rẹ̀ ogun ó máa bàjẹ́. Bàbá tí a bá fẹ́ bẹ́ẹ̀ bá sọ pé kò sí agbára níjọ mímọ́ àga bàbá Ọ̀ṣọ́fà ẹni kan gbé fún kó jókòó sórí ẹ̀. Tẹ́ni bá tó bá lọ ọdún ẹja á jẹ́ pé kò sí Ọlọ́run. Tẹ́ni bá lọ ọdún ẹja ẹni tó bá pé kò sí Ọlọ́run bó a ṣe máa ń ké tí ó tó kù máa kú bó a ṣe máa ń ké irun tí ó kù lára ẹ jẹ́ kí ẹni wà ní ẹnu ọ̀nà bí ọ̀tá bá parí ẹ̀sẹ̀ mọ̀ pé a máa ń ká lélẹ̀ àti olùdó mẹ́rin àgbáyé ẹ jẹ́ kíkà ìkànnì ẹ̀dọ́ kó wá ká lélẹ̀ àti ti ẹni lára wà látàlá ẹni kò la ọdún ẹja ẹ tó bá pé kò sàgbà níjọ mọ́ yàtọ̀ sí bẹ́ẹ̀ lọ ní oríṣiríṣi so ẹgbẹ́ ògbóni ó ti wà láti ayé ìgbà yẹn ṣùgbọ́n bíbélì sọ pé mi mọ̀ tèmi àwọn tèmi sì mọ̀ mi àwọn tó ṣe ó ṣe àwọn tó tọ́ ṣe tó bá jọjọ́ kórè àwọn ẹgbẹ́ ògbóni wọ́n máa ra màálù àwọn ara wọn wọ́n máa wà ní pẹpẹ wọ́n máa ṣe ìyàntì wọ́n máa mú ọtí ṣùgbọ́n àtúbọ̀ wọn kò kí ń sùn wọn kò tẹ̀ síbi tó sì ní sí ẹ máa rí àwọn pásítọ̀ tó máa ń jáde nínú ẹnìkan jẹ́ wà nínú YouTube ara wọn náà ni bàbá tìbẹ̀tọ́ wà àwọn ẹ tún mọ oògùn ju babaláwo lọ àwọn tẹ̀mí mọ̀ yìí influence pé àwọn alọ́mọ ń bá bàbá mi pé bàbá gbọ́ wájú ilé àtọ́nà pẹpẹ gbọ́ mi ò bá gbàdí bàbá mi kú mi ò bá àdó mi ò bá àfọ̀ṣẹ olúgbòhùn lọ́wọ́ ẹ̀ so kò lè jẹ́ kí ṣe bàbá tó bí bàbá tèmi ó fi wọ́n ṣẹ́pẹ̀ mi pé ọmọ òun kan ò gbọdọ̀ jẹ èrè òun tó pé tọ́mọ ẹ bá jèrè òun ó ló máa báyé jẹ́ bàbá tó bí bàbá tèmi ìtọ́ pẹ̀lú Padonu oníbàbà Badagry òun máa ń pàṣẹ fún àrà báyìí tó bá rán àrà iṣẹ́ báyìí akọ̀tún ẹ̀ ṣe ni kò tó dàbọ̀ mọ́ àti sọ́rí ṣùgbọ́n ó ní ẹgbẹ́ra tóun ní ọmọ kan ò gbọdọ̀ jèrè òun nítorí pé gbogbo ẹgbẹ́ra tí ìyẹn ní bàbá tèmi kan tó jẹ́ kó dé èrò ìjọ mímọ́ ṣẹlẹ̀ gbogbo nǹkan tó ní nílé ó lò kò rí wòsàn kò rí gbàlà wọ́n ṣẹ̀ gbé lọ sí ọ̀dọ̀ bàbá Ọ̀ṣọ́fà ṣì wà ní Padonu ibẹ̀ ni bàbá mi ti rí gbàlà ibẹ̀ ló ti là ó dáàdì tèmi ló máa ń fọ sùtánà fún bàbá Ọ̀ṣọ́fà also màmá tó bí mi lọ́mọ ọmọọba ni ó nílẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ wọ́n ń jà gbogbo wọn dèrò kódìbà ogun dé bá wọn ní kódìbà gbogbo wọn dèrò ìlà tó wà ní Togo sí òṣìṣẹ́ Benin ibẹ̀ náà wà ibẹ̀ náà ti gbé màmá mi náà ṣe àìsàn ṣé màmá mi náà gbé àgbọ̀tẹ́ màmá tèmi náà ló fa gbogbo wọn ní ìṣẹ̀lẹ̀ màmá ti tèmi àwọn bàbá wọn èṣù náà máa ń bọ èṣù Ọbàtálá èṣù náà máa ń bọ ní àwọn ìdílé ọba onílẹ̀ Ìbàdàn so ẹni tó bá mọ Ọlọ́run nítorí pé bó bá ṣoògùn ó gbọ́dọ̀ dáwọ́ dúró nítorí pé ewé a máa súnko ìwọ tó tẹ̀fẹ́ bẹ́ẹ̀ ṣù jẹun bí síbi ò bá gùn ó lè bẹ́ẹ̀ ṣù jẹun ọmọ orúkọ tẹ̀sùn jẹ ṣùgbọ́n ẹni tó bá lọ́lọ́run ó ní ohun gbogbo so àwọn tó lọ́jọ́ yẹn gbé ògbóni ẹ nínú ń wá tọ́ọ̀rì nínú Kristi ṣe ayé ẹsẹ̀ mẹ́fà tabakú tọ́ńkọ́ ìbọn là ń lọ Bíbélì sọ pé nípa ìwà wọn nípa ìṣe wọn là ó fi mọ̀ wọ́n so ẹni tó bá ń ṣe ẹgbẹ́ ògbóni kó máa ṣe lọ ẹni tó bá ń ṣe ẹni tó bá dó ti Ọlọ́run kó má sáré ayé ẹ wo kó tó di pé mo mọ̀ yín tí bàbá mi kú tí mo fẹ́ ṣe àjọ̀dún kò sọ̀rọ̀ lọ́wọ́ kò sí kankan ọjọ́
mi ò lè gbàgbé ọjọ́ yẹn mi ò mọ̀ pé èèyàn máa ń rí àánú gbà fún YouTube gbẹ mọ́ fi mọ ìyá mọ̀mọ́ ó ṣèkóyè yẹn fún mi lọ́dún kan ibi tó lọ́rùn ràn lọ́wọ́ dídé nìyẹn. lẹ́yìn náà Ọlọ́run tún gbé ìyá mi Ìbírónkẹ́ Ọlọ́run nípa ìyá yẹn fún mi. so ẹni tó bá dúró tọ́ Ọlọ́run ò ní dúró sí wípé nǹkan tí mo ṣe ní mi ò fẹ́ máa dárúkọ àwọn èèyàn nítorí pé èèyàn burú ọtọ́ lẹ́ẹ̀kọ́ ìyẹn àtàlánì títí wọ́n lẹ́ẹ̀kọ́ yìí ti ra yín ṣùgbọ́n tó bá mọ Ọlọ́run tó bá ń ṣeré tó máa ṣe lọ. ìgbà tí mo dọ́tọ̀ Ọlọ́run yan àwọn èèyàn tì mí tó ń ràn mí lọ́wọ́ ní Olúwa ń bẹ fún mi pẹ̀lú àwọn áńgẹ́lì tó ń ràn mí lọ́wọ́ ó ní àwọn tó ń ràn mí lọ́wọ́ ó ní kò ní sùn kò tẹ̀ ní ràn wọ́n iléeṣẹ́ yìí kò tẹ̀ ní sùn kò ní ràn wọ́n iléeṣẹ́ náà ò ní jóná. ìgbà tí mo dọ́tọ̀ Ọlọ́run ṣọ́lọ́run gbé ya pẹ́sìtì kọ gbẹ́yàn èèyàn dìde so àwọn tó lọ́sẹ̀ gbé ògbóni yẹn ọmọ Ọlọ́run tí wọ́n ní kò dẹ̀ sí bá ṣe lè ṣe kò sí ní kọ́ máa fi kankan dúró yes kò sí kọ́ máa fi kankan dúró so àṣírí wọn máa tún látàyè títí lọ sí sọ́run nítorí pé àṣírí èṣù kìí bò àtàwọn pásítọ̀ náà tó ń pè wọn ní pásítọ̀ ajínrere àgbàtà ìrí wọn ọ̀pọ̀lọpọ̀ wọn dóde ọ̀rọ̀ Ọlọ́run mọ́ ó lè mí bọ̀ kọ́kọ́ láti sọ fún oníkálukú bí iṣẹ́ ẹ̀ ṣe rí gbogbo ọ̀rọ̀ ayé ló ń wá kiri lé ìjọba Ọlọ́run mọ́ ìdájọ́ tẹ̀ ń bọ̀ sórí oníkálukú wọn Jésù náà ti sọ ó ní pé gbogbo ẹni tó pè mí ní Olúwa kọ́ ní owó ìjọba mi ṣùgbọ́n ẹni tó bá ń sọ Ọlọ́run àbí wo ìwà wòlíì tó bá ṣẹ̀ ń bọ̀ tó bá sí ọ̀rọ̀ lọ́wọ́ fún ẹ tí ọ̀rọ̀ tẹ̀mí ṣàgìrì àríkọ́gbọ́n yóò tọ́ Ọlọ́run lè gbọ̀ngbà tó lọ máa gbé èèyàn dìde fún ẹ Ọlọ́run lè gbé èèyàn tí ò ní owó ó lè gbé dìde kó ẹni tí ò lówó ẹ kó lọ kọ̀nẹ́tẹ̀ mọ́mọ́ ẹ tó lówó tó máa bẹ ìrìn àjò ayé ẹ kí ìrìn àjò tẹ̀mí kò fi kọ́gbọ́n àwọn èèyàn tí máa ń ṣèkórè bí àwọn tó jẹ́ ẹgbẹ́ aláwo ní àdúgbò yìí wọ́n máa ń wọ́wọ́ mi bá ẹ̀ ni mi ò sọ fún ìgbà tá a fẹ́ ṣe ìsọjí ọ̀run àtàkì sí mi náà wọ́n wò pé ọmọ kékeré olúwa mi kan tí bàbá ẹ̀ ṣe tì ẹ gbọ́ ẹni tó wá mẹ́rìnsà ó sọ pé ìsọjí òun la ṣe tí wọ́n kó kámẹ́rà sí tòun báyìí ṣé mi náà ni nítorí mi agbára mi kọ́ ṣùgbọ́n ẹni tó bá dúró tọ́ Ọlọ́run kì í yẹ̀yẹ́ irú ẹni Ọlọ́run máa ń dúró sí dópin àbí ọjọ́ tí Yorùbá tó ń gbé ìwé ìtàn wọn jáde pẹ̀lú àwọn corporate alájẹsẹ́kù tí mo dé Ìkẹjà báyìí tí mo rí bàbá mi Sàmójó mo rí Pasuma mo máa rí ìyá alájẹ cooperative kò tẹ̀ ní bàjẹ́ fún ìyá yẹn kò tẹ̀ ní bàjẹ́ fún gbogbo alájẹsẹ́kù pẹ̀lú gbogbo àwọn tó ṣùgbà ìwé Yorùbá tó tọ́ tó ń jẹ́ kí ìwé Yorùbá tó ń jẹ́ kí wọ́n dojú ẹ̀ bolẹ̀. ọjọ́ yẹn mo mọ̀ yìí pé yes kéèyàn dúró tó lu àmọ́ àwọn pé ṣé mi náà lè lè ṣá bí wọ́n ṣe pè mí láti bẹ́ẹ̀ lọ́n fà mí lọ́sì dúró tó lu wa ẹni tó bá dúró tó lu wa kì í jogófo lórúkọ Jésù ò ní jogófo. má bá wọn wọnú ẹgbẹ́ ògbóni o má bá wọn wọnú ẹgbẹ́ ayé tó bá ní Ọlọ́run. ìgbà tí bàbá mi máa kú ó ní Tọ́pẹ́ kúlẹ̀ ó gbàdúrà fún mi ó ní kí ló sọ fún mi ó fà mí létí ó ní ẹ̀sìn wákàtí má fi ṣeré ẹ máa rí pé irú àwọn olùṣọ́ tó ń jẹ́ ẹgbẹ́ ògbóni yẹn irú wọn kì í ṣe ẹ̀sìn wákàtí arákùnrin kan wá láti ìlú òyìnbó bá mi lọ sórí ìjọ ìgbà tá a máa débẹ̀ báyìí bàbá olùṣọ́ ẹ wá gbàdúrà ó ní mo wọ́n lọ gbàdúrà fún un bàtà wọ́n ti rí pé ẹni ò gbé mọ́tò bọ̀gìnì wá. àwọn olùṣọ́ ayé èdè sí ẹ̀ ń tẹ̀lé àwọn èèyàn tẹ́ fẹ́ ṣiṣẹ́ fún. olùṣọ́ kì í kò ní ṣọ́ọ̀ṣì
ẹ wo orú ẹni tó gbé wá lánàá tó wáyé pé bá kúrò ní ṣọ́ọ̀ṣì ṣẹ́ni lè rí ṣọ́ọ́ nílẹ̀ rí mọ̀láradá láti bí ro ọ̀sẹ̀ kan kò jẹun tá a ṣẹ́ fún báyìí ara tu ẹni so láìlo ewé láìlo egbò so ọlọ́run adó ti wà ẹni tó bá dó ti ọlọ́run ìbò àwa tó bá tẹ̀ jẹ́ mùsùlùmí má gòrè èèyàn má gòrè ọmọlàkejì má gé pé ọlọ́run Allah adó tẹ̀ tó bá jẹ́ pé tó bá pẹ́ àwọn ọ̀tá ló bá ń jẹ lọ́wọ́ ìwọ kàtàbà tí àdá fún wọn gbogbo wọn ló máa ṣe gbédànù ìwọ fáyà ní ọ̀sán ní òru ọlọ́run máa ṣe kí ni ọlọ́run máa rán àwọn títì ẹ̀ sí ẹ. agbára ń bẹ nínú kùránì agbára ń bẹ nínú kìrìsìtẹ́nì kí la tún wá agbára òkùnkùn ògbóni tó wá tó jẹ́ pé wọ́n tún wá ń bá wa foríbalẹ̀ fún ọlọ́run tá à sí iná ni kí la wá ń sọ. má kọjú wá ọ̀la bí mọ́ṣáláṣí ọba ti gbòòrò ìwọ fi lé ọlọ́run lọ́wọ́ ìwọ kọ́ ló fẹ́ bá ọlọ́run fún jọ kó má dàbí pé ṣọ́ọ̀ṣì ẹ ó gbèrú tán ó wá fẹ̀mí ẹ di àbí ṣọ́ọ̀ṣì ẹ kú tán ó wá fẹ̀mí ọmọ ìjọ di àwọn ṣọ́ọ̀ṣì kan wà olótù ìkórè ọmọdé tá a ṣe ọ̀hún lè ṣe mi ò fi yọ̀ ọ́ mo yàgò pé àní pàkúrú bí iṣu àwọn ṣọ́ọ̀ṣì kan wà tí èrò máa ń pọ̀ àìmọye ọmọ tó máa ń sọ àìmọye ọmọ tó máa ń sọ bínú àìmọye ọkọ tó máa ń sọ ẹ̀mí aya nù àìmọye aya tó máa ń sọ ẹ̀mí ọkọ nù ẹ tó bá ń bọ́ ilé tẹ́tẹ́ bẹ́ẹ̀ ti sọnù ṣọ́ọ̀tì kó sì ṣòro táwọn ẹ bá tẹ̀kú fíríìtì wọn òun ló máa lọ ṣiṣẹ́ àìsíkì máa wọ pásọ̀ lálálá ẹ̀ ibùdó ti ń rówó tẹ́tí ra jet tẹ́tí ní private jet tẹ́tí ń kọ́ skul gbọ̀gbọ̀gbọ̀gbìnì èyí tí ọmọ yìí ò lè ṣe kíni tó ọmọ yìí ò lè lọ bẹ̀. ọ̀rọ̀ ayé náà ló pín sí ẹ ti ká ṣòdodo ọlọ́run òdodo ló máa ń gbéyàn lékè o nídìí láti wọnú ẹgbẹ́ ayé tó bá ní o nídìí láti wọ orí TikTok láti lọ máa sọ̀rọ̀ jẹ́ o nídìí láti lọ máa wẹ ojú. béèrè lọ́wọ́ ọlọ́run súnmọ́ ọlọ́run gbàdúrà jẹ́ kí àdúrà jẹ́ kó tún gbóná ju pásítọ̀ ẹ lọ. ọ̀nà tọ́lọ̀ máa gbé ìrànlọ́wọ́ dìde fẹ́ o ò ní mọ̀ rárá ojú ò ní tiwa ìyanu á ṣẹlẹ̀. ọ̀rọ̀ ìlú yìí ṣẹ́gbọ́bẹ̀ bó bá ní owó lọ́wọ́ ohun gbogbo ní ṣíṣe fún ẹ o kọ́lọ́ máa yọ owó kò nínú ọ̀rọ̀ wa ó mú mi rántí ẹnìkan ó wá síbí mo wá ṣẹ̀fù ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà lásán ṣùgbọ́n màá mú yẹn wọ ọnú ẹ̀ ẹni ẹ mo wá fẹ́ lọ ṣiṣẹ́ fún ní etí òkun olótùú má lọ pé ọjọ́ ẹ̀ ní inú mi dùn mo jókòó sínú tí mo dàbí ọba tí mo máa ń lọ sí Maiduguri tí mo máa ń lo 2 hours ọjọ́ jẹ́ta lọ ṣe ìtọ́jú ní òkun ẹ̀ àwọn kámẹ́rà Yorùbá Tutọ́ TV tó lọ cover wa wọ́n ti kúrò lọ́hùn láti ìrọ̀lẹ́ òru bí 1:12 náà wọlé dé ṣùgbọ́n eléyìí kò tó 45 minutes asáré dé Badagry àwọn bíbí mọ́tò ṣe fẹ́ pẹ̀lú security pléètì Àbújá ló wà ní pléètì àwọn ọlọ́pàá yẹn wọ́n fi wa lọ́wọ́ tún clear ọ̀nà fún wa ní tàdé bẹ́ẹ̀ bàtà tá a ṣẹ́fẹ́ ni tá a padà sílé ọjọ́ ìní mo fẹ́ lè sọ pé inú mi dùn ṣùgbọ́n kíní kan ló tó wá bà mí nínú jẹ́ ni wípé àwọn ọlọ́pàá tó wà lójú ọ̀nà yẹn tó wà lọ́nà Badagry yẹn ṣẹ́ẹ̀kì mọ́tò tàgbé
àwọn mọ́tò ra fọ́ tó máa ní cover ẹ̀ ni o ńlá tó máa ń wù ẹ̀ ni o tó bá jẹ́ pé ìbọn ló bá wà nínú mọ́tò ẹ̀ bí wọ́n ṣe ní ṣẹ̀kẹ̀ nìyẹn kí ni ó fẹ́ owó ó bà mí nínú jẹ́ ní ẹ̀kọ́ torí pé ọlọ́pàá ò mọ ìyá ara wọn ọlọ́pàá ó lẹ́nu he can arrest president he can arrest anybody he can arrest pastor he can arrest herbalist ọlọ́pàá lè arrest anybody ṣùgbọ́n ọlọ́pàá wa nítorí àtẹnu ọ̀ mọṣẹ́ oníṣẹ́ ẹjọ́ ọ̀sẹ̀ kan ẹ máa wọ ọlọ́pàá Amẹ́ríkà ìlú ògbẹ́ wọn gbàgbẹ̀rẹ̀ o wíìsì wọn máa béèrè pásítọ̀ tó máa béèrè gbogbo pẹ́ nítorí pé àwọn ìjọba yẹn wọ́n fún wọn ní owó tó tó owó wọn ṣojú kòkòrò ṣùgbọ́n àwọn ìjọba ti tiwa owó tó fọ́ ọlọ́pàá so tí ẹ bí bá dẹ̀ ń pa tẹ̀gbé báàgì rẹ̀ ti kàn fún tẹ̀fún lówó ìyàwó lè wà ọ lè pè jáde kí o kí bàbá Ìjẹ̀ṣà kó máa bá a kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ìgbà tó mo ṣe mú sórí ìyẹn ẹni pé kò pàpà mọ́ra ṣùgbọ́n at the end of the day náà ó tún jọra wọn nǹkan tí owó bá ṣe tìlẹ̀ ló máa gbé nítorí ọlọ́pàá wa tó wà nílẹ̀ wa ọ̀hún jẹun yó iye tó ń gba rúmà pàlọ́ sí 1 million plus èló tẹ̀lé sálárì ọlọ́pàá tí ìyẹ̀sẹ̀ tó máa jẹ wọ́n lówó ok ọmọ mi tó ṣe wáyẹ̀kì 300 plus ìbò ni kò ti rí ìbò ni kọ́lọ́pàá ti rí ọlọ́pàá dẹ̀ fẹ́ kọ́ ọmọ ẹ̀ kó wà educated afẹ́fẹ́ kàwé ibi kan ló ti máa rówó yẹn náà ẹ wá ní pé kí corruption má sí ẹ wá ní pé kí kékeré ṣe má sí so ọ̀rọ̀ ti bàbá Ìjẹ̀ṣà yẹn ọ̀rọ̀ ẹ̀ ara ní nǹkan tó bá ti ṣe báyìí ó ti di ara so gbogbo ẹ̀ ó wà lọ́wọ́ nílé ó wà lọ́wọ́ àlejò ìyànà náà àtẹ̀ṣẹlẹ̀ ní ayé wa olórúkọ Jésù àlégbòkú ọmọ sí. Lórí ọ̀rọ̀ pẹ́là mo fẹ́ sọ nǹkan kan ẹ mọ̀ pé tí máa ń sọ ọ̀rọ̀ wípé bó ṣe máa ń rí lélẹ̀ àwọn èèyàn kí ń gbà mí gbọ́ ẹ máa rí pé àwọn tó ń gbé ìwò jáde tó ń ṣépè fún pẹ́là ìyẹn ẹ máa rí pé èèyàn kan ló lọ fẹjọ́ pẹ́là sọ pé kọ́ wo bí pẹ́là bó a ṣe gbé bó a ṣe ṣí aṣọ lórí eégún ṣùgbọ́n gbogbo ẹni tó bá jẹ́ aláròká ayé ìwọ tó ń kàwé ìròyìn Yorùbá tòótọ́ yìí àti ìwọ tó ń wò mí lórí YouTube tó jẹ́ wípé ẹni tó bá sọ̀rọ̀ ẹ̀ di ọmọ orogun tó sọ pé òun mọ ọṣẹ́ kọ̀ lórúkọ Jésù wọ́n máa jẹ́ bíbọ̀ ni. wàá rí pé ọ̀ọ́ni lárí tó pẹ́lá o ṣùgbọ́n wọ́n fẹ́ fa ògo pẹ́lá wọ́n fẹ́ fà wálẹ̀ ẹ tó fẹ́ jẹ wálẹ̀ ẹ tó fẹ́ jẹ ẹkulẹ̀ tó sọ pé òní rògbòlò tó sọ pé kí gbogbo nǹkan tó ń da nínú ayé kó dìbàjẹ́ ayé ẹni ló máa dìbàjẹ́ ẹ wo àwọn tó ṣépè fún pẹ́lá báwo láyé wọn ṣe rí nítorí ẹ̀ ní ọmọ ènìyàn ó gbọ́dọ̀ máa gbàdúrà nígbà gbogbo nítorí òmò ọ̀tá olùfisùn tó lè máa fẹjọ́ ẹ̀sùn lọ lé aláwo lọ sílé wòlíì lọ sílé aláàfà ẹni pé pẹ́lá ò sí mbẹ̀ pẹ́lá kọ́ ló gbé aṣọ eégún wa tó lọ pé ó fẹ́ yẹ̀yẹ́ eégún ó pe ọmọ kan ní 10 naira olólọ gbé aṣọ ìkó eégún wọ̀ ẹ tó yá ọmọ ẹni ọmọ Ìgbò nǹkan tá à ń sọ nípa Yorùbá wa nìyẹn o ẹ tó yá ọmọ 10 naira ẹ ọmọ Ìgbò ẹ tó yá ní aṣọ eégún tó gbé aṣọ eégún wọ̀ ẹ ṣépè fún yẹn ẹ lọ mú yẹn ẹ fi jégùn ó wá jẹ́ ọmọ ológun táwọn ojú ní Nàìjíríà nínú ọ̀dọ́ kò sẹ́ni tí ò lẹ́kọ̀ọ́ ọmọ yẹn kò sí bad pastor babaláwo ọ̀dọ́ ẹni tó ṣe family ẹ̀ ó ń ṣe ìtògbò ògbó ọmọ ẹ̀ nítorí pé ọmọ ẹ̀ kò ní lárí láti lẹ̀ wọ́n ní kọ́ lọ capital kì í ṣe pé kò mọ̀wé kà English ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n orí àlùgbà lórúkọ Jésù wọ abiyamọ tó wọ mi wà aláàlúgbà ọmọ aláàlúgbà ìwọ tó ń kàwé yìí ìwé tó ọ̀sẹ̀ ìmọ̀ ajáde tó ń kà lórúkọ Jésù ọmọ ẹ̀ máa aláàlúgbà ẹjọ́ tẹ̀ fẹ́ fọmọ ẹ̀ wálẹ̀ lórúkọ Jésù ọmọ àjẹbí Ọlọ́run ni. láyé tó ọmọ ẹ ní ìran nínú òní
wọ́n ti fẹ́ bá àwọn ọmọ ẹ láyé jẹ́ ẹ wọ́n lọ gbé wò ẹ mọ ìwọ gbé àwọn tó kó àwọn bandit tó ń kó ọmọ lọ sínú igbó tó rí wọn gbà padà ẹ rí wọn gbé wálé. Sowore tó ń sọ sí tọ́pọ́ ti kọ́ ọmọ ẹ kúrò ní onílẹ̀ Ìbàdàn òun lẹ́mọ̀ tẹ́ máa tè mọ́lé. Ìwọ tẹ ní tẹ́ lè fi gba ara ńlá tẹ́ lè fi gba ilẹ̀ Yorùbá ńlá ọ̀tẹ̀ ìgbà tá à ń sọ nípa Yorùbá nìyẹn. Ẹ lè rí Ìgbò kan kó dánrú ẹ̀ wò kó rí pé ọmọ Ìgbò kan ń ga tí ọmọ kékeré kan wà ọmọ ẹ kò ju 12 years lọ ọmọ ẹ ti ní mọ́tò 5 ó máa ń náwó nínú swimming pool báyìí kò sẹ́ni tó lọ ṣiṣẹ́ pè fún ṣùgbọ́n tó bá yẹ pé ilẹ̀ Yorùbá ni bí a ti máa lọ pé ọlọ́pàá bí a ti máa lọ pé yẹ̀sì tẹ́ máa fi fọmọ ẹ wálẹ̀. Bẹ́ẹ̀la àìmọye àwọn tó ń jẹun lábẹ́ ní ẹnu ọjọ́ mẹ́ta ti mọ̀ ní pé wọ́n sọ pé ó ti ra iléeṣẹ́ tẹ́lẹ̀ kan iléeṣẹ́ tẹ́lẹ̀ kan sí TINUBU ló ní iléeṣẹ́ tẹ́lẹ̀ gbà pé ó ti ra iléeṣẹ́ tẹ́lẹ̀ yẹn. Ṣẹ̀bẹ́ àwọn kan ló máa ṣiṣẹ́ mbẹ̀ àwọn tó ṣe mbẹ̀ ọmọ ẹ̀ ti máa ìfíìsì sálárì wọn ok àwọn ìgbà kan náà ló kó àwọn graduate jáde tó sọ pé àwọn graduate kan wá tó gbọ́ èèyàn méjì at the end of the day ó ní òun máa fọ́ ní sálárì 500 nígbà tó yẹ kí federal government kó ṣe fún àwọn ọmọ fáwọn ọ̀dọ́ wa tó jáde at the end of the day tó bá jáde tán ó máa tó wà useless. Nǹkan táyì lè ṣe lọ́mọ ẹ̀ ń ṣe ẹ̀yìn kan wà ní kọ̀rọ̀ kan ó wá ń ṣépè ẹ̀ tó ṣépè fọmọ ẹ̀ ayé ọmọ ẹni náà ní dá ṣùgbọ́n ayé pẹ́lẹ́ a máa dánu a máa gòkè a ṣoríire ọkọ̀ ẹ̀ á balẹ̀ ọmọ tèmi náà a ṣoríire nítorí sẹ́yìn bàbá ti rí ọmọ ológun tó máa ń yọ̀ báyìí inú tèmi máa ń dùn ni ó lè jẹ́ nítorí ẹlẹ́mi náà ṣe ń rí àánú gbà nítorí kí ni mo mọ̀ ṣe àdúrà mo mọ̀ gbà but èmi rí àánú gbà ní gbogbo ọ̀nà tó sọ pé tí màá rí àánú gbà àwọn Yorùbá tó tọ́ wà ní máa interview mi o àánú mo rí gbà mo dẹ̀ gbà àánú ẹ̀ náà Ọlọ́run ní bàjẹ́ kò tẹ̀ ní parẹ́ gbogbo àdá Olúwa ló máa yọrí sí eré lórúkọ Jésù Olúwa wa. Iṣẹ́ ìtúsílẹ̀ tó bá jẹ́ ṣẹlẹ̀ ló bá mi wá ọṣẹ funfun 7 lọ́kọ́ sí 2 àbí 3 lọ́kọ́ sí abẹ́ àpáta dẹ́kọ̀ lọ 7 days níbẹ̀ tó bá ti lọ 7 days níbẹ̀ o lè kó sínú ike kó mú àjókù ọjọ́ ìṣẹ́gun kó fi pò kó mú pàfíìmù olímẹ̀kẹ̀ kó fi pò kó ka Psalm 3 kó ka Psalm 20 kó ka Psalm 3 kó ka Psalm 35 sí Ọlọ́run á gbé ẹ̀ níjà Ọlọ́run á gbé lékè gbogbo ayé ò ní borí ẹ. Mo fẹ́ fi iṣẹ́ ìkalẹ̀ sórí àwọn kan wà pé irú àwọn iṣẹ́ tí mo ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn tó máa ń ké bá mi pé olùṣọ́ o wọ́n ti gbọ́ ọkọ̀ àwọn ọkọ̀ wálé má ṣe wàhálà lọ bá mi wá àlùbásà funfun tó bá tóbi dé orí ẹ̀ báyìí kò yọ pásá kó wá wánú ẹ̀ wá lọ wá ìgbẹ́ ẹdìyẹ ìgbẹ́ ajá àti ìgbẹ́ ẹlẹ́dẹ̀ tó bá ti wà kó wá pò pọ̀ kó wá kó sínú àlùbásà yẹn kó wá fi orí ẹ̀ kó wá fi gbé padà wá wá òwú funfun àti òwú dúdú kó wá fi wé kó wá sọ pé ajá kọ mi ẹlẹ́dẹ̀ kọ mi ajá lágbájá àwọn tó bẹ́ẹ̀ du ọkọ ẹ̀ yìí o tó bá mọ orúkọ ẹni kó dá ó yá kó fọkọ ẹ lẹ̀ wàá fi yé wé wàá wá lọ sí ẹ̀kúlé wàá wá gbẹ́lẹ̀ wàá wá gbálùbẹ̀sẹ̀ lẹ̀ wàá wá yàgbẹ́ sí wàá sọ pé gbogbo àwọn tó bẹ́ẹ̀ du ọkọ ẹ̀ tọkọ ẹ̀ bá ti rí wọn kó dàbí ìgbẹ́ níwájú ọkọ ẹ̀ wàá rí pé ẹnikẹ́ni ò ní bẹ́ẹ̀ du ọkọ ẹ̀ mọ́ ìyanu á ṣẹlẹ̀ ògbé á jẹ̀bùyọ. Iṣẹ́ ẹlẹ́kejì ó ní pé àwọn tó máa ní stroke ẹ bá mi wá ayù àlùbásà kékeré báyìí ayù white ẹ lè ra bí ọgbọ́n ní 2000 ẹ lọ ó máa kúná ẹ bá mi wá ìgbín tó gbó dáadáa
ẹ bá mi fọ́ níbi díẹ̀ ẹ fọ́ omi ẹlẹ́ nílò ẹ fọ́ sínú ike kan ẹ wá wọ́ oyin original àlùbásà yẹn àti kíní ẹ fi sí pẹ̀lú oyin original ẹ fò ẹ gbẹgbẹgbẹ sínú ike ẹ lè gbẹgbẹ sínú fridge ní àràárọ̀ ẹ máa mú gáàsì ọ̀kan stroke yẹn ẹ tí ó tẹ̀sí kábà ó máa nà ẹsẹ̀ máa straight. tí a bá rí ẹni tí ayé bá ń yọ lẹ́nu tí ìtọ́nù ẹ̀ tó ń bá ìjàkulẹ̀ pàdé àwa lọ bá mi wá irú woro àti èpo ọ̀bọ̀ irú woro yẹn ó máa lọ èpo ọ̀bọ̀ yẹn á ti lọ á ti kúnná o àwa mìtì méjèèjì pọ̀ méjèèjì pọ̀ àwa méjèèjì mọ́ ọṣẹ òṣìṣẹ́ nu ike kan tó bá jẹ́ ọmọ ẹ̀ obìnrin ni ó máa lọ àwa kó àtàjọsí méje á lọ àwa mú mọ́ ọṣẹ yẹn á fi kó wọ̀nba ọṣẹ tó ti mìtì ẹ má ṣe mí gbọ́ o ètò ti mìtì irú woro àti ìfọ̀bọ̀ ọmọ àtọ̀ṣẹ ẹ̀mọ̀pẹ̀ pé ó ti mìtì ó ti wà ní ike kan tọ́mọbìnrin bá fẹ́ wẹ̀ àtàjọsí méje á lọ àwa kó wọ̀nba ọṣẹ tó máa fi wẹ̀ lẹ́ẹ̀kan náà àwa kò pọ̀ pẹ̀lú àtàjọsí mẹ́ẹ̀ẹ́dẹ̀ àpọ̀pọ̀ pẹ̀lú kọ̀ọ̀kan ọmọ yẹn á lọ wẹ̀ tó bá jẹ́ pọ̀kùnrin ni àbọ̀ ọṣẹ tó máa tó wẹ̀ pẹ̀lú àwa lọ àtàjọsí mẹ́sàn-án á lọ àpòpọ̀ àwa fi wẹ̀ ṣùgbọ́n omi tó máa lò á lọ wá ewé àkókò pé àkéfé ewé tó jẹ èdò yìí lẹ́yìn àkókò àwa ewé yẹn ajá sínú pot àwa wá ẹyin tó bá rí ẹyin ìbílẹ̀ ó lè rí ẹyin agric á fi sínú ẹ̀ tó bá ti omi yẹn ló máa fi ṣe omi tó máa fi wẹ̀ ewé yẹn tó bá ti ṣe tán àwa kó ewé yẹn a kò sílẹ̀ lẹ́bàá adó lórí ewé yẹn adó lórí àwa fi kọ̀ọ̀kan àti ọṣẹ irú yẹn a bá fi wẹ̀ pé wọ́n máa pé irú mẹ́ta ló wà ní irú òlélẹ̀ àwọn irú àdánwò ìjákulẹ̀ oríṣiríṣi yẹn á wẹ̀ dànù ọwọ́ ayé á wẹ̀ dànù ètò pé irun àjẹkọ ọ̀hún péjọ báwọn jẹ ìpò ọbọ̀ kò tẹ̀sẹ̀ tó lè bójú kọ́ lè tàtà bójú ìyẹn dúró fún monitor spirit tó bá ti wẹ̀ dànù tó bá ti wá wẹ̀ tán àwa amú ẹ̀yìn abo ajẹ́ ní òwò àwọn awẹ̀ ó ti wẹ̀ ọwọ́ ayé kúrò ní ẹ̀ o wá lè máa ṣe bẹ́ẹ̀ ní onílẹ̀mẹjì ní ọ̀sẹ̀ àbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì lóṣù ó dìpẹ̀ndì bí àtàkẹ́ bá ṣe pọ̀ ní ààrẹ sí ohun abiyamọ tó ń wojú olúwa pé ọmọ òun ò ní lárí ọwọ́ ọmọ òun kò tó ẹnu alọba mi wá pineapple ọ̀pọ̀ òyìnbó tó bá jẹ́ pé gbogbo ọmọ ikọ̀ bákan òná jẹ́ tó bá ti wà nú ẹ̀ wà wá kọ orúkọ ọmọ ẹ sínú ìwé white paper wà wá tẹ́sítàlẹ̀ ò ní jẹ́ kí ìsàlẹ̀ pineapple ẹ̀ lò wà wá mú omi wà á mú ọmọ mi bá wà á kọ́ mi sí wà á ní pé omi tó kó omi là kọ́ dáyé omi là ṣìdọ́rùn wà wá mú ọmọ mi wà wá kọ́ sí orí orúkọ yẹn nínú pineapple tó ti wà nínú ìsàlẹ̀ pineapple yẹn wà á fún owó yá lẹ́yìn omi ìfọ̀kànbalẹ̀ olùwàkọ̀ fún ọmọ mi mú nítorí pé omi kó balẹ̀ omi àdìfọ́ máa ń tòrò ní wàá á ṣàpàṣẹ lọ́ọ́rọ́ omi wàá tún wá mú oyin wàá pé ibi tó yín bá wà ibẹ̀ lè ránṣọ ibi tó ọmọ mi bá wà wàá dárúkọ ọmọ ẹ wàá foyín sí wàá tó mú iyọ̀ wàá sọ pé ọmọ ẹ kọ́ di iyọ̀ ayé o kọ́kọ́ kó balẹ̀ o wàá wá ṣúgà orí igun mẹ́rin wàá kó sí tó bá ti wá kó sí wàá mú orí pẹlẹpẹ wàá dé wàá mú ìwọ tó bá jẹ́ sẹ̀lẹ̀ òwúgbùfọ́ ló máa lò wàá dé ní cross báyìí wàá dé ìwọ tó bá jẹ́ àfà àbí babaláwo wàá mú òwú funfun àti òwú dúdú wàá fi lọ pé òwú funfun àti òwú funfun ọ̀kìn kàn wọ ara wọn wàá wá ṣe àdúrà wàá tó bá ti ṣe wàá gbé kalẹ̀ wàá ṣàdúrà
wọ́n wá ṣàdúrà tó bá jẹ́ pé àyà ló bá lè kà tó bá lè kà odidi Kùránì kan tán pẹ̀lú àwẹ̀ ni o pẹ̀lú àwẹ̀ ló máa fi ṣe o nítorí pé tó bá fẹ́ tú ọmọ ẹ̀kọ́ nínú ọwọ́ ayé ìwọ náà gbọ́dọ̀ di ara ẹ̀ lámùrè ohun tó bá jẹ́ Christian tó bá ti ń break òní máa jẹun tó ní ata wàá ṣe after 7 days ohun tí odò bá wà ní ìtòsí ọ̀dọ̀ ẹ gbogbo àlọ́ rẹ̀ síbẹ̀ ìgbọ̀n gbogbo tó bá jẹ́ tẹ̀lẹ̀ lọ bá ìsọfóònùsọ ẹ kọ́bẹ̀ rí sí ilẹ̀ àánú olúwa kì í ṣú ìwọ tó bá jẹ́ babaláwo abẹ́rẹ́ tó nìkan wàá rí síbi omi bó bá ṣe tutù wàá rí pé ọkàn ọmọ ẹ á máa balẹ̀ ìyanu á ṣẹlẹ̀ ògo Ọlọ́run abúyọ àrógùn àlù. ìwọ tó bá fẹ́ pè wá lórí nọ́mbà wa ní 08026190778 nọ́mbà wa ní 080261907. ẹni pé mi ò ní pé kẹ́ fún mi lówó àṣẹ ní program ìyanu àṣẹlẹ̀ wàá rògbòlò ọkùnrin abalẹ̀ aláàánú ńlá ó máa dìde pé wàá tẹ̀lé ìrànlọ́wọ́ Ọlọ́run ọ̀nà òní dímọ̀ ẹ Jésù Olúwa wa. bọ́n tó bá fẹ́ pè wá fún ìtọ́nisọ́nà lẹ́ẹ̀kan sí mi ò ní kẹ́ fún mi lówó mi ò tọrọ owó àṣekórè àṣẹṣẹ́ nìtì ìran tó fi wọ̀n mi ló jẹ́ kí n jáde ìyanu àṣẹlẹ̀ pè mí fún òtógun ayé àbí òlálàkàlà àbí ayé ń gún ẹ mo ti fẹ́ sọ̀rọ̀ kan àwọn kan máa ń pè mí mercy after death kò wúlò irú arákùnrin kan pè mí ní council àwọn ọmọ àkọ́báyọ̀ pè mí ní council wọ́n ní tú Yorùbá tó tọ́ gba ẹni yẹn wọ́n ti fẹ́ràn ẹni yẹn wọ́n ti pin tán gbàtà débẹ̀ tá a rí agbìyànjú kan tá a lè ṣe tí àjẹ́ bá mú èèyàn sọ́wọ́ wọ́n kọ́kọ́ mẹ́rin dání fún after 30 days wọ́n wá pín ẹran lẹ́yìn oṣù mẹ́ta ẹni máa fún tán bá ti tètè gbé ìgbésẹ̀ sí kì í ṣe pé kéèyàn wá fẹ́ fún tán kẹ wá pè mí pé kíní kan irú ẹ̀tọ́ gbogbo wa ní àná ọlọ́pẹ́lọpẹ́ ọkùnkúnlé nítorí ẹ̀ ló ṣe gbà wọ́n ṣùgbọ́n wọ́n dẹ̀ rí ìyanu wọ́n tẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀jọ̀ tẹ́ bá fẹ́ pè mí kó tó di pé àìsàn wọ ẹni ẹ lára kẹ́ ti pè wá kì í ṣe pé kẹ́ni ẹ ti fẹ́ kú tán kẹ́ tó pè wá ìyanu á ṣẹlẹ̀ ní jẹ̀bi o ẹ má wàá dán wa wò ẹ àpúrọ̀ o ìyanu Ọlọ́run ṣẹlẹ̀ ìgbọ́n náà àbúyọ. nọ́mbà wa ní 08026190778 wàá rí ìyanu wàá dẹ̀ rógbòlò á dára fún èmi àti rẹ.